tó bá dẹ̀ tún ti yájú sí wa ó ti yí kíríá. Owó kọ́ ní ìfẹ́ òwò ọmọge. Ọmọ tó bá ti yájú sí wa ó ti yí kíríá. Ọmọ tó bá dẹ̀ tún ti yájú sí wa ó ti bá tó. Ìtàkùn tó so láì fi kùkù tó bọ́ra. Òun ní ìjì afẹ́fẹ́ máa gbé. Mo fẹ́ bí irun tí fẹ́ irun. Àọ́là. Mo fẹ́ bí èkánná tí fẹ́ owó. Àọ́là. Ìfẹ́ mi sí ọdọ́lúwo nkoko. Máa fi mi sí rẹ̀. Onírànú ni ẹ o. Gan-an. Seriously. Ṣé náà mú mi rántí owó mi rántí orin Agbájélọ́lá Barrister. Bàbá nù. Kọ́lọ̀ foríjì wọ́n. Wọ́n ti kú, kọ́lọ̀ ń dẹlẹ̀ fún wọn. Kọ́lọ̀ má fèbí pa wọ́n lọ́rùn. Ẹ̀kọ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ ọlọ́gọ̀gọ̀gọ̀ báyìí kọ́ máa gbà yé sí. Wọ́n ti ṣiṣẹ́ dànù láyé kó tó dé pọ́lọ̀. Àwọn iṣẹ́ téèyàn wọn máa rántí gidi. Wọ́n kọrin kan nígbà yẹn. Ó ní borí wá yà ní sọ́ọ̀lọ́ o. Sọ́ọ̀rì lábúlé wà nígbà lọ. Tó bá kọ́ orí yẹn. Gbogbo bẹ̀ máa ń dàrú ni. Mo ti rántí orin olóòótọ́. Mo rí wáyà ní sọ́ọ̀lọ́. Mo rí wáyà ní sọ́ọ̀lọ́. Wọ́n ní bàbá alámà ń ké mi o. Mo ní kí ló dé? Wọ́n ní kò sí nǹkan ìyàwó ẹ ló bímọ o. Bàbá ẹ dúkẹ́ o. Ẹ̀kẹ́ bàbá ẹ dúkẹ́ o. Bàbá àbúrò kú eríire. Tó wá ríbi tí mò ń lọ gọgọgọgọgọ ń bẹ̀. O rántí ìlú tí wọ́n lù sí orin náà nígbà náà. Mo rántí. Sórí ẹ̀. Mo rántí. Gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹgẹ̀. Kérékérékété gẹ̀ǹgẹ̀ ní gẹ̀ǹgẹ̀. Gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹgẹ̀ ní kérékérékété gẹ̀ǹgẹ̀ ní gẹ̀ǹgẹ̀. Sórí ọmọ tí wọ́n lù mí. Níbo la dìgún wá wà báyìí? Èmi ò dé lájà. Bẹ́ẹ̀ni. Ó wà níbi rán tó ń wo TV. Kúkú lè máa wo TV bó ṣe wà. Ẹ̀yin. Darling. Tó bá ti kọ́ ni gbogbo ẹ̀wọ̀n ọmọbìnrin tó máa wá jó ìdí ni máa ń bù. Ìdí tí mo ti bu láyé mi lórí pé wọ́n ń jójó orin ó kéré jù àtọgọ́rùn. Ọ̀gá ẹ ti bàdíjẹ́. Ní ọwọ́ ń bàdíjẹ́. Ohun tó bàdíjẹ́ gògó wà nínú ara. Kínú. Ọ̀pá burúkú ló bàdíjẹ́. Ọwọ́ kò sí tó bá wà ṣe fún. Oní lóòótọ́ oní ọ̀gá èmi náà rántí sẹ́rí ń gbà wọn sẹ́rí tí wọ́n bá ti plé orin ládùúgbò wa báyìí nílùú òkè sẹ́rí ọkùnrin kan bẹ níwájú ilé wa wọ́n ń pè Lájí Sáfẹ́ tó bá ti lè fi kàsẹ́ẹ̀tì ń sí báyìí gbogbo àwọn èèyàn ó túbọ̀ ta ni ní Sàngá sẹ́rí gbogbo àwọn skimẹ̀ àti sọjí ọjọ́ àwọn gbogbo wọn kàn mọ́ yabọ̀ ni gbogbo náà kàn mọ́ mọ́ tí wọ́n bá fẹ́ ni. Olóúnjẹ Sàngá. Ọ̀gá ẹlẹ́ẹ̀mọ Sàngá nílé Ààrẹ Ọ̀yọ́ ló wà. Ọ̀yọ́ náà ní Sàngá wà. Sẹ́rí tí gbogbo àwọn sọjí gbogbo àwọn skimẹ̀ bá ti débẹ̀ báyìí ńṣe ni oníkálukú mọ̀mọ́ rẹ̀ èmi náà yára gbé etí síbi pòlàkàn báyìí. Ìdí. Nísàlẹ̀ ibi tí bá ti ń yí kurubutu èmi wá mọ gbọ́hùn agogo nù. Yóò mọ̀ ká gódì kankan ló wà nínú bẹ̀. Tí ọmọ kan di kóńgà wà. Kóńgà. Ìdí àkúbà wà. Àkúbà. Ìdí tó dájú láyé kọ́ sọ pé ìdí dájú láyé ìgbàjẹ́ ìdí ṣẹ̀kẹ̀rẹ̀. Ọ̀yọ́ sìgìrì kìtìgìrì 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 kìtìgìrì. Kí ni tí mo gbogbo pálapàla? Mo invite eléyìí wá láti post ẹ̀ wá sínú living room wa kó máa bá ẹ mu ọtí nínú same building yìí náà kó máa bá ẹ mu ọtí jọjọ nítorí Ọlọ́run ṣó rí pé gbogbo nǹkan tó ń ṣe ṣó rí pé wà ridiculous ni. Ayé ò ní rí di wa lóòótọ́ ọ̀tá ò ní rí di wa lóòótọ́ ohun tó ń sọ ó dáa ìyàwó gidi lọ́ọ̀dẹ ọkọ ló máa ń ronú bẹ́ẹ̀ lóòótọ́ àwọn tó ń bá wa ṣiṣẹ́ wọ́n lè gbàbọ̀dè fún wa tó máa fi jẹ́ fáwọn èèyàn máa rí tiwa ó máa ń wá yáwó lóòótọ́ kó tó di pé owó oṣù ẹ̀ dé. rádaràda wo ló ń sọ lẹ́nu. ǹjẹ́ ń gbìyànjú àti sọ ní pé ó yẹ ká kọ́kọ́ jẹ́ ìbànú ká tó máa mú nǹkan mú lé. gbẹnu ẹ sàn because mo ti bẹ̀ wí ìwọ fi post ti ẹ sílẹ̀ o wá sínú living room wa o wá mu ọtí òun ṣe rádaràda ń bì báyìí Àdìgún kí ló tó ń ṣe báyìí fún mi náà wáì tó ṣe ń ṣe báyìí kàn sọ fún mi. irú nọ́ọ̀sì wo lélẹ̀ kí ló tún mọ kó pálapàla yìí náà mo dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣì tún wọ ìdí ọ̀tún ẹ lọ. mo wọ́ra mi lóòótọ́ ó rí tí Alóńgẹ́ ṣe fún mi nígbà tó rí mo sọ fún mi pé là Alóńgẹ́ fọwọ́ bójú fún mi ẹ̀ là nígbà tó ń jáde lọ ìtumọ̀ tó ṣe fún mi nìyẹn. ìwọ ọmọkùnrin kí ló tó ń ṣe báyìí ó dà ká máa kó àwọn ṣọ́ra wọn
tó jẹ́ security àti bí driver wa yìí ó yẹ kéèyàn máa kó wọn mọ́ra kéèyàn máa kó wọn mọ́ra ọwọ́ wọn lẹ́bi wá wà. ọwọ́ Ọlọ́run lèmi ti wá wà. káàbà kó wọn mọ́ra ọwọ́ wọn lẹ́bi wá wà. Àdìgún kí ló sọ náà? Adé tún jẹ́ lọ́wọ́ òun òrùka kí ló ṣe náà? À ń kọ̀rọ̀ ẹ̀sẹ̀ ọ̀dẹ̀ tún sọ same thing. aláàtì. Kí ni problem ẹ̀ gan-an? Kí ló ń jà láti? Orúkọ mi Aulat ni pé Aulat very simple. Ta ló ń jà láti? Kí ló ń ṣe ẹ̀ náà? Kí ló tó ń ṣe báyìí? Kí ló tó ń ṣe báyìí fún mi? Ṣó fẹ́ pa mí ni? Anyway mi bẹ̀ lọ́rọ̀ ṣá. Kí ló fẹ́ jẹ lálẹ́ kí lọ bẹ́ẹ̀ prepare? kí ni mo ṣe ní ìsìn tó pọ̀ jù àfàìmọ̀ kò má jẹ́ pọ́ mọ́bìnrin ló máa pa mí ó lè jáde mọ́ mi àyà mi dẹ̀ fún lọ. Alóńgẹ́. Kí ló wá dé tá láti òjì mi? Kọ́lọ̀ má jẹ́ kí èèyàn yàn dáadáa láyé ẹ̀ wo ìwádìí yẹ ìbò ṣe kan tó fàṣẹ sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìbànújẹ́ ò ní dé báwọ̀ fúnra rẹ̀ téèyàn bá fẹ́ fẹ́ ìyàwó láyé yìí àfi kó yàn dáadáa tí ò bá yan rí tí ẹ ti bàjẹ́. ẹ wòrán aṣọ tí mo fẹ́ wọ̀ láàárọ̀ yìí ó ní ìyàwó mi ti bá mi fáyọ̀nù síbí mo bóyá fáyọ̀nù ẹ̀ tí gbogbo gétò yọ lára aṣọ lólóló ó tún wá bá mi punishment bàtà mi ẹ wo bí àṣà ṣe ń kọ́ mọ̀nàmọ́ná. títí ayé máa fi tán kò lè bàjẹ́ fún ìyàwó tó bọ̀ mí kẹ́yìn náà ti gbogbo sára kíákíá. Sàrí sá àkókò tí wà bẹ́ẹ̀ iṣẹ́ ló mú ṣe. Wọ́n rà síṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ iṣẹ́ la fi ń dẹ̀ ní gíga bá àbá rẹ̀ ní fẹ̀yìntì bí ọ̀lẹ la rí. Ọ̀gá ká má parọ́ aṣọ ìyẹ̀yìn àti rírán o àti wíwọ̀ yín o. mo rí tíṣẹ́ tí gbogbo ẹ̀ ní mo rí dúró ọ̀gá ẹ jáde tán. máa ń ṣẹ́kù lè ṣáwọ̀. mo yàtọ̀ sáwọn ọkùnrin tó máa ń jáde tó jẹ́ pé tó bá jáde wọ́n máa ń tán lẹ pátápátá mo ṣẹ́kù. ẹ̀yẹn dà rárá ìwọ náà rí àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bí mo ṣe wá jáde tán yìí ó wù ẹ́ téèyàn bá jáde síta ní ọkùnrin táwọn èèyàn bá rí èèyàn tó bá ní ọkùnrin ló jáde yìí ìyàwó gidi tó wà nílé ní kẹ́ẹ̀kì ìyàwó mi ni kò kí bí mo ṣe máa jí láàárọ̀ yìí mo wo aago mo wo ta mo rí i pé mo ti pẹ́ jí ilẹ̀ ti mọ́ fọ́ bí mo ṣe jí mo rò pé mo ti pẹ́ torí Ọlọ́run má jẹ́ tó ẹ̀jẹ̀ tí máa yójú báyìí tí máa rí ó ti fáyọ̀nù aṣọ mi tí mo ṣe ṣẹ̀wọ̀n pé máa wá pè é pé kẹ́ bá mi fáyọ̀nù aṣọ mi ó ti fáyọ̀nù ẹ̀ wo bàtà mi ó ti bá mi punishment bàtà ó fáyọ̀nù aṣọ ó punishment bàtà kí ló kù. kò sí nǹkan kan. ìyàwó gidi lórí yẹn wo já tètè lọ wo bí. guy ṣorí tí mo ṣe wáyé tí mo bá kọ lọ rí alert lásán tí mo kọ gbọ́ pom pom God don win for me be that o. èdè yẹ kọlá ṣorí kò ń ṣèwọ nìkan tí a bá lọ receive alert pẹ̀rẹ́ mi ò lè wait láti step up as in. brother ìyẹn ló ṣú ọ̀jù God must provide abundantly kí lẹ expect now. you no get choice o. ìgárá mi á pọ̀ o. What's up? What's up now? I did. Where my baby? Hey bro
nigga, what's up now? How you doing, bro? Yeah. Oh, baby, come on. Jota ló ń bá sọ̀rọ̀ tó ń di baby I'll call you back. What's that? Má pè padà. No, mo mọ̀ pé ta ni gangan ló ń bá sọ̀rọ̀, ta lẹ́ni yẹn tó ń pè ẹ́ tàbí ìwọ ló ń pè, ta ló ń bá sọ̀rọ̀. Kí ni business ẹ pẹ̀lẹ́ tí mo ń bá sọ̀rọ̀? Really? Kí ni business ẹ? How dare you? Brother, Joy. Ìfẹ́ tó ní sí ọmọbìnrin ó ti máa sọ ẹ́ di nǹkan mi ó ti máa yà ẹ́ ní wèrè ọkùnrin ni ẹ́ ó dẹ̀ gbọ́dọ̀ act like one ó ní láti jẹ́ kọ́ ọmọ ìmọ̀ àwọn nǹkan tó yẹ kó ṣe àti nǹkan tó yẹ kó ṣe rubbish ni ẹ̀ náà. ó tẹ̀ mọ́ nǹkan tó ń dùn mí nǹkan tó ń dùn mí ni wípé my own girlfriend as in my babe they no born am well wọn nígbà tí ó fẹ́ kú. jọ kí n tiẹ̀ ṣe na your girlfriend bí mo yẹn sọ lọ jàre wọn bí dá àti wọn bí dá débi kó máa kọ tẹ gbóhùn sókè kó fẹ́ bá mi sọ̀rọ̀ ká tó máa sọ pé fẹ́ gbá etí mi. Àbí imagine she even told him to go to hell. Mo wo inú mi dùn pé mi súnmọ́ lásìkò yẹn máa fún ní akọ ìgbà tí etí ẹ̀ máa dún gan wọ́n máa fẹsẹ̀ ilé tọ̀ Ọlọ́run. Nanye, sir, come, brother. na me you dey talk to like that? Sir, what? You dey mad? No, wetin wan cause this level? So because my friend dey talk to me now, o feel pé wọn náà lè bá mi sọ̀rọ̀. Abi your mate? Abi your mate? Abi your mate? Because of joy. Because of joy. Eh? So you want tell me say you don't date this word pass me? You sabi pass me, Abi? In your life, if my friend they talk to me, if I hear your word, if I hear your voice, get out from here. What do you want cause that level? No. What kind of rubbish is this? So because you guys are talking to me now, àbúrò mi, ó lè máa sọ̀rọ̀ sí mi, àbúrò mi. Can you imagine? ọ̀rẹ́ ṣe sọ tọrọ fún ẹ o tọrọ lọmọ yẹn ń bá ẹ sọ yẹn tọrọ lọmọ tó ń lu tó fẹ́ lu pa ni o tọrọ kúrò lára. Okay, Sherry, níbi tá dé dúró yìí, this is my life. Ìkan tó bá wù mí ni mo lè fi life mi ṣe. Tó bá wù girlfriend mi kó gbá mi létí. Tó bá wù girlfriend mi kó ṣe anything tó bá wù fún mi. It is none of you guys' business. Okay? Ọ̀gbẹ́ni, you don't land. I don't land. Na your life. Na my life. Be your friends. Okay, Ṣùgbọ́n now. o lè máa jẹ́ kọ́mọ kan máa wọ́ọ̀ṣẹ̀ kó máa fi ẹ́ pa níbi táwa kò possible. Ṣùgbọ́n kò possible. Bí a sábà fẹ́ ṣòṣì ṣe má ṣe ibi táwa. A lè ṣe ká má sọ̀rọ̀. Howlat, kí ni nǹkan tó ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀ yìí? Aṣọ 50,000 naira ti pọ̀ jù. Kí ló pọ̀ jù ń bẹ̀? Ọjọ́ wo ló di báyìí náà? Ìwọ ọmọbìnrin yóò dé bẹ̀rù Ọlọ́run. Àwa ta jẹ́ single gan-an. A complain pé aṣọ 50,000 ti pọ̀ jù. Tá a fi dídà tèmi ni, èmi wò pé káwa mẹ́tẹ̀ẹ̀ta ká upgrade ara wa. Ká mú bí abí oní 150,000, 180,000, 200. Mo fẹ́ ká wa classic mọ̀ ká dá yàtọ̀ ní party yẹn ni. Mo ti gbọ́n yín. Ẹ̀yin náà ẹ try àti gbọ́ sí ti tèmi. Kí ni problem ẹ ọkọ ẹ lówó, ìyàwó mi ló ní àná ẹ. Kí wá ló dé tó. Èmi ò wo mi ò lè rojọ́ wo. Lọ sókè kò bọ́dẹ̀ kò kó owó aṣọ wá fèmí. Nǹkan tí mi ń sọ ni wípé àwa ọ̀rẹ́ as in àwa wíwì. Kò sí nǹkan tó bọ́ọ̀dù ń gbé kára aṣọ 25,000 naira. Kí ló sọ ń sìn yẹn náà, Howlat? Yeah. Èmi tí mi ò tí ì marry gan-an. Ìgbà tó sọ fún mi pé 50,000 láṣọ ṣé ni mo transfer owó sí mi jẹ́ sí. Àmàdà Àbí ọ̀rẹ́ mi? Ìwọ nìyẹn. Àmàdà fún ẹ. Kí ló wọ́n ṣe láti sọ pé ká mú aṣọ oní 25,000? Báwo la ṣe fẹ́ wọ̀? Ó ṣe ní nínú àǹkárá ló yẹ kó ní ká mú ó àǹkárá ò jẹ́sẹ̀ mọ́. Why you like this, babes? Because nǹkan tẹ̀ ń sọ ń sìn mi rí nǹkan tó difficult. Ó máa rà á ni. Mi ò lè rà. Howlat ó máa rà á ni. Mo ní mi ò lè rà. Ó máa rà á. Sọ Mi ìránṣẹ́ 50,000. Ọkọ mi. Sweetheart. My sweetheart. Hey, epele. Niwo. Long side no fee. Long side no fee. Long side no fee. Jókòó.
ṣé kò sí o ìgbà tí mò ń wọlé bọ̀ oríwo tí ń gbóhùn ariwo yín ẹjọ́ tó rọ̀ lọ́yẹn má já o. ọ̀npọ̀ ẹ̀ ṣe o Aulat ló fẹ́ dájà lẹ̀ ẹ̀gbọ́n ọ̀rẹ́ wa kan fẹ́ ṣe pàtí 50,000 naira dẹ̀ láṣọ Aulat kówó lẹ̀ báyìí ló sọ pé karaṣọ kékeré. ẹ wo tẹ́ ẹ bá ní ẹ̀gbọ́n ọkùnrin tó tóru mi abẹ́ lábúrú ọkùnrin tó fẹ́ máa dàgbà díẹ̀díẹ̀ sókè tó máa tóru mi lọ́jọ́ ọ̀la kẹ́ ẹ máa gbàdúrà fúrú wọn kẹ́ ẹ sọ pé kán rírú obìnrin báyìí fẹ́. ó mọ̀ pé mo láǹfààní ó mọ̀ kọ́ ló ń kẹ́mi débi wípé mo lè ra bíi 10 fóun lẹ́ẹ̀kan ṣo àmọ́ kò fẹ́ bá mi náwó dànù kò fẹ́ jẹ́ àpàyàwó ara nǹkan tó fi ń wù mí náà ni mo sáré wá mú nǹkan ní o àti kí n lè wá wojú ẹ ti rárá nǹkan tí mo fi ń sáré káàkiri báyìí ṣé wá rí pẹ̀lú ohun tí mo dé báyìí abẹ́gbọ́ màá wá raṣọ ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan ṣo. Thank you so much. I'm so grateful. Kí ló ń dìyàn tẹ̀lé yín wá? Ìyẹn gáfù tó sọ yẹn. Ṣé wá rí bí ó ṣe wá tẹ̀lé yín wá yẹn? Bẹ́ẹ̀ tí wá dárúkọ ẹ̀ nísìn máa raṣọ tóun náà. Ẹ ṣe gan sir, I'm very excited. Ìyẹn náà tún wá bí. Ṣáwọn ọ̀rẹ́ yín pọ̀ tó yẹn ni? Kí láá lé wọn bí? Kí bòbò wọn wà ẹ wo bí? Kẹ́ ẹ lọ́rẹ̀ mẹ́wàá ẹ sọ fún mi ṣé wàá rí ìtẹ́yìn tó sọ yẹn ẹ safted tẹ́ ẹ sọ yẹn àwọn méjèèjì máa raṣọ àwọn méjèèjì. ó kì í ṣe ẹ ṣe gan sa ẹ ṣe gan sa. ẹ ṣe ọlọ́run àmín. ẹ wọ́n jẹ́ bẹ̀ ẹ wọ́n jẹ́ bẹ̀. wọ́n ti dára márùn-ún báyìí ráyè wọ́n ti dá ní mo sáré wá mú ẹ fúra ro ẹ fúra ro ṣẹ́gbọ́n. àti wà àwọn ọmọ ẹ fúra ro ẹ ṣe ọ̀rọ̀ láti gbọ́. Aulat ọmọge bẹ́ẹ̀ni ìfẹ́ kí n tẹ̀ lórí asán bómi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀ ìfẹ́ kí n tẹ̀ lórí asán bómi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀. Kòkòrò kí o fẹ́ mọ̀ nípa kòkòrò. kí ni ìtumọ̀ gbogbo eléyìí sí. Ọlọ́run wọn ń wú mi lórí mi tó láti jẹ́ kí ní burúkú ìṣẹ̀ṣẹ̀ orí ìwà ń wú mi. kí ni ìtumọ̀ gbogbo eléyìí sí kí ni mí ní gbogbo eléyìí you can never change. aláàtì mọ ìdí ẹ. aláàtì wo ló ń pè é akọ ẹkọ amú ẹmu ẹbí ẹni tó mọlé mo lórúkọ mi ò kì í ṣàláàtì. èmi kò tó ń sọ òye mi o. Aulat very simple okay tó bá tẹ̀ tó wá lè pè Aulat it's very simple Àyìnkẹ́ tó máa ń pè Àyìnkẹ́ is I think I'm okay with that ṣó ti gbọ́. kí ló wá yàtọ̀ nínú nǹkan tí mo pè. bí mo ṣe pè kọ́ nìyẹn. mo sọ pé aláàtì Aulat. Aulat. Aulat wo bí wo ahọ́n ni kò sí pé èèyàn fẹ́ gbédè láyé ahọ́n ni kò sí tó máa kọ́yàn láyé ahọ́n ni. ó dá máa pa Àyìnkẹ́ please. ó máa di eyín méjèèjì ó máa dì mọ́ mi láàrin ahọ́n wàdé yìí kíá gbogbo tó fẹ́ kọ́ mi ọwọ́ kan ló máa yé mi o. owó tí mo sọ pé máa fún àwọn ọ̀rẹ́ máa fún wọn tó bá ti dọ̀la. ó ṣe. Aláàtì ṣó ti wá tó jáde. wo béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ ṣó ti gbọ́ béèrè lọ́wọ́ orí ẹ̀ kó fi mí sílẹ̀. excuse me. Aláàtì kí ni ìṣètòrí bọ́ lọ́n bùkún ẹ pé ó tiẹ̀ kàwé náà lèèyàn dẹ̀ ṣe ń wò pé kéèyàn dẹ̀ ń gbogbo owó yẹ̀ lórí wọ́n ṣe bí wọ́n ní tẹ́lẹ̀ bá pé lára ọ̀ṣẹ́ ń dọ̀ṣẹ́ ni ìtúwọ̀ ọmọ ìwo lè pọ̀ sórí mi ni àbí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló rí ṣáà lè káyé ìgbà tá a ti gúnra wa ni wọ́n máa ní pé lóòótọ́ náà ń pọ eré síyàn lára náà ń pè eré síyàn lára kò yẹ kémi ti fa eré jáde lára àwọ̀ àbí kémi ti fa ìwé jáde lára ẹ̀
ọjọ́ kankan lè yàn gòkè o èèyàn máa mọ díẹ̀díẹ̀ náà ni o ní spelling alert mi. Dani. Sir. Mi ò mọ̀ bóyá o ọ̀fà fún kankan o. Kí ni yẹn sir? Àwọn ìyá wa ní ayé àtijọ́ kò sí nǹkan tí àwọn bàbá wa ṣe fún wọn tí ò kì í tẹ́ wọn lọ́rùn. Kò sí nǹkan tí wọ́n fún wọn báyìí tí ò ń tẹ́ wọn lọ́rùn. Àgàgà tí wọ́n bá wá fowó tó bá fi kún owó ọbẹ̀ àwọn ìyá wa inú wọn á máa dùn gidi. Wọ́n á máa gbé àwọn bàbá wa wọ́n á máa gbé wọn gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí. Àgàgà kò wá jẹ́ pé àwọn bàbá wa wọ́n wá lọ ra aṣọ fún wọn. Wọ́n wá ra sányàn àbí àlàárì. Wọ́n wá rà lé wọn lọ́wọ́. Ọlọ́run wọ́n máa di bí ọba ní o. Àwọn bàbá wa máa dà bí ọba ní o. Àmọ́ ní ìsìn mi ò mọ̀ bóyá o ọ̀fà rẹ̀ àwọn ìyàwó wa tá à ní ìsìn nǹkan ò jọ wọ́n lójúmọ́ wọn ká nǹkan kún mọ́ rárá. Ẹ wo sá gbogbo nǹkan ló ti change o. Nǹkan ayé ìgbà yẹn ti yàtọ̀ sí sísìn gbogbo ẹ̀ pátápátá lọ́làjú ti tún ṣe ká má sọ nǹkan mi. Ọ̀làjú yìí náà ni kò sí nǹkan mi. Ìjọ mọ̀ pé ìyàwó mi Àríkẹ́ bò tí wo mo lọ́wọ́ ẹ̀ dàkú wọ́n máa léèyàn lọ́wọ́ èèyàn mo lọ́wọ́ Àríkẹ́ àmọ́ kò wá yé mi kò sí nǹkan kan láyé yìí tí mo lè ṣe fún Àríkẹ́ tó máa appreciate iye gangan ní ìṣòro tí mo ní mo ti wá wò pé kí ni nǹkan kan tí mo lè ṣe gan tí mo lè máa ṣe fún Àríkẹ́ tó jẹ́ pé tí n bá ṣe fún á máa wú lórí. Ẹ wò sá ṣe rí nǹkan tẹ́ lè ṣe fún ìyàwó yín pọ̀ ó pọ̀ gan. Ẹ wo obìnrin máa ń nífẹ̀ẹ́ pé kíyàn má fi àwọn pamọ́ kíyàn gbé wọn jáde káàkiri kán rí èèyàn mọ́ wọn máa ń nífẹ̀ẹ́ sí jù. Iye mi ò gbà kìkẹ́ pamọ́ wo bí mo nífẹ̀ẹ́ iṣẹ́ mi lóòótọ́ àbọ̀gbọ̀ mo nífẹ̀ẹ́ iṣẹ́ mi lóòótọ́ débì wípé bí mo ṣe nífẹ̀ẹ́ Àríkẹ́ tó yìí tó bá fẹ́ rọ̀ bí tó fẹ́ bímọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n bá fẹ́ ra irin má fa Àríkẹ́ lẹ̀ máa lọ ta irin ni o. Mi ì sọ pé ìgbẹ́ pọ̀ pamọ́ sà mo kàn ń ṣàlàyé ni irú bí ìyàwó yín ṣe wà yẹn sí ẹ̀yẹn kò fi ọjọ́ kan lẹ̀ kẹ́ fi ṣẹ́lẹ̀ kẹ́ má lọ bí iṣẹ́ rárá kẹ́ á múrú ìyàwó yẹn ẹ mú wọn lọ sí tree tàbí kẹ́ mú wọn lọ sí shopping mall kẹ́ lọ ṣe shopping kẹ́ ra nǹkan oríṣiríṣi fún wọn kẹjọ wà látàárọ̀ dalẹ́ ẹ̀ rí i pé wọ́n tún máa nífẹ̀ẹ́ yín ju ti tẹ́lẹ̀ lọ. Wo sórí pé à ń fò lókè bàálù pé èèyàn ń fò lókè yìí kò mémi lára èmi ò nífẹ̀ẹ́ sí i ó tẹ̀tù wá mọ̀ ẹ̀ tó jẹ́ pàtàkì jù ń bẹ̀ sórí mi ò lè fi irin tí mò ń tà sílẹ̀ kí ni pé bóyá mo fẹ́ máa gun bàálù káàkiri dípò tí màá sọ pé mò ń gbé Àríkẹ́ kí n máa gbé travel káàkiri torí èmi ò ṣe gba físà ni mi ò débi tó ti ń gba físà mi kí n tèmi. Yes sir. Ilé oúnjẹ ìgbàlódé ni mò ń sọ̀rọ̀ ń pẹ́ o àti ilé aṣọ ńlá tíyàn ti lè ra aṣọ oríṣiríṣi fún ìyàwó ẹ̀. Ó sọ pé fítìrì. Ìtìrìsà. tó wà ní Joshua Fẹ̀ràbọ̀. Bẹ́ẹ̀ ni sà. níbi báńkì Fẹ̀ràbọ̀. Bẹ́ẹ̀ ni sà. fífì. Ìtìrìsà. Wá tí n bá gbé Àríkẹ́ lọ sí fítìrì Àríkẹ́ á nífẹ̀ẹ́ mi gan. Inú wọn máa dùn. Inú àdé máa dùn ní gbogbo ìgbà. Inú wọn máa dùn ni. Fítìrì. Ẹ̀mí ìpè dáadáa. Irọ́ o mi sọ bẹ́ẹ̀ sá o. Bó ṣe ń tùpè ni mo ṣe ń wò ó. Irọ́ o bóyá bẹ́ẹ̀mi ṣe ń pè ti sọ̀dọ̀ mi ló yàtọ̀ sí. Mo ní fítìrì o tún tùpè ní. Bẹ́ẹ̀ ni sá ìtẹ̀kùn yẹn náà ni sá. Stop, Joe. Yeah, come. Yeah, the mic. Brother, I'm paying me. I did busy. You know they knock. Sorry, sir. Oh, not be me call you. I should call you. Joy, I did get today. Tani. Bàbá ọkọ mi. Ṣé bínú náà ni? Ẹ má bínú sí mi. Kẹ́dẹ̀ máa wá wo mo ní very little gift tí mo fẹ́ fún yín. Very little gift. Me? Yes. Ẹ má wò pé kiri, ẹ bá mi kò fi ra recharge card. Auntie, would I say me no as in she me no did she buy now? We did together now. We now Allah. You don't did together now. But we did together now. More Anyway, no yeah. Sir? How many days mo tin sanwó hotel yẹn? 5 days, sir. Good. 5 days. Okay. Jọ̀ọ́ tó bá ṣe step out.
bá mi ya ọ̀dọ̀ receptionist yẹn jẹ́ kó yé wípé kó mú orúkọ ẹ̀ kúrò nínú bill mi from tomorrow ìwọ náà lè máa you know. Sakilode tí wọ́n bá fún mi kọ́. Which level be that one now, eh? Kini. This boy, they make money. They make money. And you save double your hustle. Give me double hustle me. Tí mo sanwó ẹ̀. Tí mo ti kọ́ṣẹ́ tó ti mọṣẹ́. Sure ni. Fìyẹn lẹ̀. Bro, they go your own jare. Boy, they make money. Kàn go buy any. You save double your own hustle. So that yes. Come on, make owó kí n tó máa sanwó àbúrò. Sure ni. I don't train, I will make money now. Duh. Come here. Oh, baby. Ọmọge gbọ́ mi ìfẹ́ kí n fẹ́ lórí asán bómi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀ ìfẹ́ kí n fẹ́ lórí asán bómi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀ aramala tẹnu abẹ ló fẹ́ gbọ́. Adegere, Aulas, Uma Boten, Johnny, Aramala, then Wabelo Mambo, Adegere, yeah, Mamboten, Weja, Bomiri Ferro, Ole Dale, Bomiri Ferro, Ole Dale, Ikonjai, Ori Keke. Ṣé ọkọ mi? Ó máa rí èèyàn kí o. Àdìgún ọkọ ẹ̀kẹ́, ó ṣe ọkọ mi. Wàá máa rí ṣe. Ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún gbogbo jewelry, gbogbo aṣọ tó rà fún mi. Tí n bá ṣe fún ẹ̀ta ni mo fẹ́ ṣe fún. Àríkẹ́ mo nífẹ̀ẹ́ gan ni. Mo lọ́fẹ̀ẹ́ gan ni. Fún start ẹni mi. Bẹ́ẹ̀ ni. Ló jẹ́ sí mi fún start ló jẹ́ fún mi kò sígbà tó jẹ́ pé láyé tí mo lè jí láyé tí ò jẹ́ pọ́rọ̀ ẹ̀ ló máa wà lórí ẹ̀mí mi bí mo ṣe nífẹ̀ẹ́ iṣẹ́ mi tó síbẹ̀síbẹ̀ náà mo yìí nífẹ̀ẹ́. Ó ṣe ọkọ mi. Ó wà mọ́ tó ṣẹlẹ̀ bá a ṣe ń lọ yà á ní lọ sílé báyìí o mo fẹ́ kó jẹ́ ká yà ní fítìrì fítìrì tí wọ́n ti máa ń jẹun. Eatery, okay. Tí wọ́n ti máa ń jẹun níbẹ̀ mo fẹ́ kó jẹ́ ká yà níbẹ̀ ká jẹun náà. Nù kò ní ìdọ̀kọ mi jẹ́ ká máa lọ lé ọmọ kí n dáná lé kàdé jẹun. Àwa náà máa ti já sí i gbogbo tó máa ń jẹ́ kí inú obìnrin dùn láyé pátápátá làwa náà ti mọ̀. Àdìgún kí ni mi ò ọ̀fà fún ẹ tẹ́lẹ̀ ni mo ti ọ̀fà fún ẹ sí gbogbo tó máa ń jẹ́ kí inú obìnrin dùn pátápátá ni mo ti mọ̀. Wo bí mi ì ní fẹ́ kó délé tán kó ṣẹ̀ṣẹ̀ tó máa wá dára ẹ lámọ̀ pé ò lọ sí kérésì láti máa wá dáná káàkiri. Wo bí já lọ sí fítìrì bẹ́ẹ̀ ká lọ wá nǹkan jẹ. Okay, ó tó bá sọ bẹ́ẹ̀. You forfeit? Yes, you forfeit? Yes. Ó ṣe darling. I love you too. Tí o bá jẹ́ tọ̀rọ̀ oníṣẹ́ dé, pípé tí iṣẹ́ dé, tá a bá yọ ọ̀rọ̀ irin kúrò nínú ayé mi, ìwọ ló kù. Mo mọ̀. Ìwọ ló kù. Ọkọ mi. Ọkùnrin máa rí ṣe. Ibi tó bá wù ẹ́ tó bá tún fẹ́ lọ kó o jẹ́ kí n mọ̀ o. Àwọn ọ̀rẹ́ gbogbo ẹ̀ la máa lọ bá fún. Àní kí n bọ̀ ẹ̀ sábà tó o láyọ̀ pé mi. Ṣé ọkọ mi? Aola, ọmọge. Aola, ọmọge. Ìfẹ́ mi sí olólùfẹ́ mi, má fi mi sílẹ̀ Aola. Ìfẹ́ mi sí olólùfẹ́ mi, má fi mi sílẹ̀ Aola. Ọmọge tó bá ti yọjú sí wa ó ti ṣánáná. Ọmọge tó bá ti yọjú sí wa ó ti ṣágbáná. Ọmọge tó bá dẹ̀ ti fẹ́ sí wa ó ti yí kéríá. Ọmọ tó bá ti yájú sí wa ó ti ṣágbáná. Ọmọ tó bá dẹ̀ tún ti yájú sí wa ó ti yí kéríá. Owó kọ́ ní ìfẹ́ o ọmọge. Ọmọ tó bá ti yájú sí wa ó ti yí kéríá. Ọmọ tó bá dẹ̀ tún ti yájú sí wa ó ti bá tó.
ìtàkùn tó so láì fi kùkù tó bóra òun ní ìjì afẹ́fẹ́ máa gbé mo fẹ́ bí irun tí fẹ́ irun àọ́là kọ́nà tí fẹ́ owó àọ́là ìfẹ́ mi sí olúwo nǹkan máa fi mi sí àọ́là. fún gbogbo ẹ̀ máa yé ojú ṣàtọ̀ yìí òní àbí kí bẹ́ẹ̀ dànù. wà ẹ bá ti fi ojú àbí ìjọba fi lè lẹ́kọ̀ọ́ jẹba. ọmọ tó bá dẹ̀ ti fi ọdún sí wa ó ti yí kéré á. irọ́ Janet ọ̀rẹ́ mi ò ọmọ tó bá dẹ̀ ti fi ọdún sí wa. How are you? Good. I'm so sorry I had about your wedding, but I wasn't able to make it up that very day. Please. Don't worry. Ọkọ mi, ọ̀rẹ́ mi, tí máa sọ fún ẹ Janet, òun lè lé ìtajà lọ sí same university. Good afternoon, sir. My husband. Ó ti ẹ̀kọ́ rí bákan lára mi nígbà tí mo bọ̀ tó dẹ̀ mú dání tẹ́yìn yìí báyìí. Mo ká ó yí màmá kélé ìpa. Mo ti ẹ̀rù bíyá bí àwọn àbúrò ẹ̀ kan tó mọ̀ ládùúgbò ni. Ọ̀rẹ́ ni yín. Sorry. Oh, it's just playing with you. Pẹ̀lẹ́ má bínú. Ọwọ́ irin ni máa ń gbé. Irin gangan là ń tà. Ibẹ̀ lówó tí wà. Bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lẹ́. Are you feeling bad? I'm fine, thank you. Fine. You wife? Wo bí sórí ọ̀rẹ́ ìyàwó èèyàn bí ìyàwó èèyàn náà ló máa ń rí ìdí bí ìyàwó èèyàn ló máa ń rí are you contemplated the university? Sorry, what are you doing for a living? Tẹ́ bá ti jáde nísìn tẹ́ bá débi junction yìí gọ́gọ́gọ́gọ́gọ́ you just frame rate tẹ́ bá dé junction yìí bẹ́ẹ̀ gọ́gọ́ la ti ń ta irin tá ń ta gọ́gọ́gọ́gọ́ oríṣiríṣi nǹkan la fi ń ṣe o. Which of the university do you finish from? Primary 6 péré ni mo kà àmọ́ ètò jẹ́ bí àkọ́bí bàbá mi gangan ìyẹn kàwé àwọn èlò lọ́ọ́ ìrìfárìtì wọ́n lọ́ọ́ ìrìfárìtì ní òmùnà ti lọ òmù tó jẹ́ pé mọ̀ bàjẹ́ local government wọn gangan ibẹ̀ ni wọ́n ti lọ. Adigun, you know, our food, you know. Don't worry, ó ti yé mi. Nice one. Ẹ jọ ṣé àwọn òyìnbó máa bá yín ṣiṣẹ́? títí lóyìnbó dé òun nítorí ẹ̀ lọ ṣe pé gbogbo owó tá a ní a máa ń rún láwọn lọ́wọ́ kíní burúkú kan báyìí wà tó máa ń gbé dání ó máa ń tẹ oríṣiríṣi nǹkan báyìí nínú ẹ̀ tó bá tẹ̀ mo ti sọ fún gbogbo máa bá àwọn òyìnbó tó lè máa bá wà ra irin náà. Please, can you just tell me the difference between weather and photosynthesis? Ẹ mọ̀? Mo mọ̀. Ẹ sọ fún wa náà. Ṣé rí wẹ́dà kẹsọ yẹn àwọn wẹ́dà máa ń wá ra irin lọ́wọ́ tiwa irin gangan lèmi ń tàbí mo ṣe sọ fún yín wọ́n á wá ká àwọn orin yẹn òun náà máa fi ṣe irú dẹ́kìn tàbí kàn fi ṣe àwọn fèrèsé ojú wíńdò kékèké tó bá ti wá mú àwọn wẹ́dà míì wọ́n wà tó jẹ́ wípé irú orin tó máa ká sí ojú àwọn fèrèsé yẹn àwọn wíńdò yẹn wọ́n máa wá pè sọ́nà fọ́ọ̀fọ́ọ̀fọ́ ó ní photophoresis tẹ ìwé yẹn àwọn míì wọ́n máa ń pè àwọn míì sí fọ́ọ̀fọ́. I'm very sure kí nídìí ló sá ṣe dán fún ẹ̀yọ̀ wẹ́yìn kan sọ fún ọmọ àti orin dáadáa kọ́ wọ́n fi bẹ́ẹ̀ nìkan mọ̀ ẹ́ lọ́bẹ̀ jù. Aláàtì kó pàdé tó ṣe báyìí fún mi kí gbogbo eléyìí mo nífẹ̀ẹ́ débi téèyàn nífẹ̀ẹ́ yàn dé mi ò lè sun torí tiẹ̀ jọ torí Ọlọ́run ṣebí kínú ẹ lè dùn káyọ̀ ẹ lè kún òun náà ni mo ṣe dọ́gbọ́n tí mo dá pé kí n tiẹ̀ tún gbé ẹ lọ síbi tí wọ́n ti ń ta oúnjẹ mo dẹ̀ gbé ẹ dé Ifri náà mo gbé ẹ dé Ifri tí mo dẹ̀ gbé ẹ dé àtìgbà tá a ti ń jẹun báyìí kò jù ṣẹ́jú bíi 5 lọ bí gbogbo ojú ẹ̀ dẹ̀ ṣe kó sókè nìyẹn gbogbo ẹ̀ dẹ̀ yíwọ́ tán rárá àdẹ̀mọ́bi tó dojúkọ mọ́ títí tá a fi délé náà ni mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó dá mi lóhùn kó pàdé kódà aṣọ tí mo dìdí lọ rà fún ẹ tí mo rà fún ẹ ní fùtíìkì náà ó rántí gbé tá a fi délé kí ló ń ṣẹlẹ̀ báyìí ṣé mo ṣe ẹ ni. Gidi gan ó ṣẹ̀ mí gidi gan in fact ó ṣẹ̀ mí bàjẹ́ imagine
olóòfẹ́ gbé mi jáde oní kìnnìkan ok mo tẹ̀lé ẹ jáde nsìn àdè débi tá a fẹ́ lóde bẹ̀rẹ̀ sí ní disgrace mi òun sọ bálabàlà òun sọ yàmàyàmà òun sọ kàtìkàtì ń bẹ̀ okùn embarrass mi ìwọ Ọlọ́run mo dẹ̀ sọ fún ẹ lẹ́ẹ̀kan mo ní mi ò lọ pé kó jẹ́ ká máa lọ sílé kí n dáná nínú ilé mi kí n daṣọ àṣírí bora mi onírárá adébẹ̀yẹn tó ń sọ bẹ̀rẹ̀ sí ní sọ́ra dáadáa òun sọ kàtìkàtì no problem. kí ni mo ṣe tó bàdé ń bẹ. o sọ Yorùbá o sọ tì o sọ English o sọ tì o kò ń ṣe bálabàlà. ẹ waterfall form níbẹ̀ tó burú. àní waterfall form ń téèyàn bá sọ lèèyàn máa mọ waterfall form níbẹ̀ tó lé. sí jẹ́ kí n sọ fún ẹ sórí gbogbo lifestyle ẹ ó ti ń sún mi o tún sọ nǹkan mi sí o tún sọ trash o sọ nonsense. aláàtì mo máa dàrún torí Ọlọ́run kí ni mo á ṣe tó wá pọ̀ jù báyìí torí Ọlọ́run tó wá ṣe báyìí tó ń bá mi jà tó yìí ebi kan tó yóò bá gbọ́ èèyàn mọ̀ náà ni èèyàn má kọ́ ni. ilé ìdá mi máa dùn torí Ọlọ́run ẹni ojú mi máa ló lọ yìí. pẹ̀lẹ́ ọ̀gá pẹ̀lú mi ẹ kú ìjókòó àpò nìkan entertain mi yẹn lẹ́ẹ̀fẹ̀ nǹkan ṣé kò sí. ó ti wà òkè èmi tiẹ̀ ti jẹun láti ilé tẹ́lẹ̀. òkè ibo la bọ́rọ̀ dé báyìí. ṣẹ́rí sábà fi dídà ọkọ mi ó lóun fẹ́ ṣe lóní rẹpẹtẹ òun fẹ́ pè ya aládùkẹ́ o òun fẹ́ pè Pasuma o òun fẹ́ ṣe lóun fẹ́ ṣe tó mọ́ wá sọ fún pé. nísìrò ìyá aláṣẹ kí ni. ìyá aládùkẹ́ àbí ìyá alálákẹ́ are you kidding me. ṣó ti ẹ̀rọ kọ ẹ̀ yìí ṣé àwọn ò tiẹ̀ fẹ́ kúrò ní local tán wáyé àwọn fẹ́ pè ìyá alálùkẹ́ àwọn fẹ́ pè Pasuma kí ni. mo ń gbọ́. ó tiẹ̀ fún ni ṣé wọ́n fẹ́ sọ fún ẹ pé kò má invite èèyàn tó bá ń wọ ẹni. èmi tiẹ̀ ti sọ fún mo ti sọ fún mo ní pé ok mo fara mọ́ Paso òye aládùkẹ́ yẹn kan jẹ́ káwọn wà lẹ́gbẹ̀ẹ́ bì kan because mi ò fẹ́ ṣe nǹkan tó máa pọ̀ jù mo fẹ́ kí gbogbo ẹ̀ kúkú rọra wà ní just small something. Kí wàá la fẹ́ ṣe sọ̀rọ̀ ọkọ ẹ̀ báyìí torí òun náà la àti mọ̀ nǹkan ta fẹ́ ṣe sínsìn kò ṣe táwọn àlejò máa dé ìsìn tọ́tọ́ máa bẹ̀rẹ̀ sí ní disgrace wa o. kéde wa máa wò ó Adigun ti change gan as in Adigun ti improve Ọlọ́run honestly speaking. èmi ò rí nǹkan tó bá dé pé ọkọ láti sọ èdè ìwà wọn wà okay and he's a very gentleman. èmi náà kúkú lédè tán sọ báàdì ṣó báàdì ni èmi kàn sọ tèmi ní ojú gbogbo aṣáà ló ṣe last week lẹ́ẹ̀bí báyìí. ẹ ṣe ẹ má pín ọ̀rọ̀ sí méjì ẹ jẹ́ ká sọ nǹkan tá a bá wá síbí báyìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ pátí ẹ jẹ́ ká plan pátí. ọ̀rẹ́ mi àtàtà ọ̀rọ̀ pátí náà làkókò ṣe ń sọ èmi kàn ń sọ náà ni òkú sẹ́ni tí ò lábá wọn tiẹ̀ àṣà ni kò fọkọ ẹ lẹ̀ àbí kí ló ní mo wí pẹ̀lú mi. bo babes a lè ní pé kó fọkọ ẹ lẹ̀ torí pé bọ̀dá Adigun sọ èdè náà ṣé kò rí wọn tẹ́lẹ̀ kó tó fẹ́ wọn ni after all ó ń tọ́jú ọ̀rẹ́ wa ó dẹ̀ mí sáwa náà lára. ẹ ṣe àtẹnu màmá wọn mọ̀ pé nǹkan tó máa kọ́ ẹyọ kan tó máa rí dìmú nìyẹn ọ̀n mi sí wa lára èmi ọ̀nà mi sí wa lára o àmọ́ o ẹ̀yin lẹ mọ̀ bẹ́ ṣe máa ṣe tójú òní tì wá lọ́jọ́ yẹn. tójú òní tì wá now this is what I want èmi ti sọ fún ọkọ mi wípé gbogbo àwọn èèyàn tí mo fẹ́ invite ẹ̀yin ọ̀rẹ́ mi méjèèjì pẹ̀lú àwọn ẹbí ọkọ mi gbogbo wa ṣáká má ju 8 lọ. irú kí nìyẹn àwa mẹ́jọ bíi ti báwo o fẹ́ ṣe patí àwa mẹ́jọ o ṣe kúkú má pè wá rárá àbí èmi ní àwọn àlejò tèmi tí mo fẹ́ pè pẹ̀lú mi náà láwọn àlejò tiẹ̀ o wá ń sọ̀rọ̀ mẹ́jọ àbí ká tiẹ̀ wá bí àbí 30 bí 35 bí 40. kí ló dé babes ìgbà tó ní patí lòun ò fẹ́ 20 tí wọ́n ní 35 ìwọ kó ṣàgbé patí lọ London kó gbé lọ Amẹ́ríkà ó ní tiẹ̀ what's your own. wo sórí yẹn kò lè work torí èmi ti ní àwọn àlejò tèmi wọ́n dẹ̀ ti ń lọ bí 6 already tó dẹ̀ kún àwọn bí 8 tí mo fẹ́ pè wọ́n mo lè fa àwọn 8 yẹn lẹ̀ kí àwọn 6 yẹn nìkan kan wá so má ti ẹ̀rọ 10 mẹ́sàn-án yẹn at least tàbá wà bí 20 25 ó yìí dà bẹ́ẹ̀. Ìyálájé bàbá o. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo tẹ̀ sí lè fara by force by fire by force mo sì lè fara mọ́ 20 ẹ má kọ́ yan 25 wá o ẹ ṣàánú mi sọ́fọ́ rẹ̀ o sọ́fọ́ rẹ̀ o. àwọn èèyàn tèmi gan ní gan màá rí dísù wọn sí méjì. o ṣe dàrí ọ̀rẹ́ mi. àbọ̀ nǹkan yìí wọ́n máa káwọn mọ́tò sí ibi ẹ̀ẹ́dẹ̀ rí pé bí ìdá fún ṣọ́fà conference
wọ́n á yà gbé bí àjà bíi mẹ́ta sókè gbogbo bíi wọ́n máa mú dérú bíi ni o ibi gangan ni géètì máa wà tó jẹ́ pé wọ́n á máa gbé mọ́tò wọ́n á máa gbé síbí pápákì àwa níbí ibẹ̀ yà jẹ́ shopping complex àwù. ẹ̀kúṣẹ́ iná àbí táwọn èèyàn bá rírú shopping complex yìí. shopping complex. tó bá rírú shopping complex àfẹ́kọ́ síbí ṣé wọ́n ní inú wọn ò ní dùn kírú eléyìí jẹ́ bíi farfac. car park. farfac tó àdúró eléyìí síbí ṣé inú wọn ò ní dùn ara ń tà ń wí nìyẹn wọn á máa ní pé èèyàn rówó ó fi ṣe nǹkan gidi àbógbọ̀ ó ti tán. nǹkan tó kún bí ń sìn ni pé kó kó yẹ̀pẹ̀ wọlé àtàwọn block tó kù tó máa ti kó wọn wọlé kékeré yẹn àti pé a máa nídìí irin díẹ̀ fún ní tó ń kó bọ̀. ìyẹn ò ṣe wàhálà dírẹ́fà tó ń wárí kiri olórí burúkú ni kò yé yín bí ò bá sí bẹ́ẹ̀ ni ó yẹ kí irin yẹn ti débí ìtorí ẹ̀ ni mo ṣe pé òun orí tòun pé díẹ̀ òun ni mo ṣe pé kó wá síbí kó lè wà mójútó gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá tún nílò ẹ ní ṣòro tẹ́ ẹ bá ti ń rí. bọ ẹnjìnìà ṣe bí mo ti pè yín lórí fóònù mo ti ṣàlàyé fún yín pé ọ máa kó irin mọ́ irin tí ó jẹ́ pé ẹ ti book tẹ́lẹ̀ ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ ṣètò owó tí mo sọ fún yín pé ó máa lé sí owó tẹ̀sán tẹ́lẹ̀ yẹn kẹ́ tó kó ń bí ẹ máa gbé kúrò ní. ó ti ìyẹn bẹ́tà. ṣé wọ́n sì jẹ́ kọ́ mọ̀ pé kán kórin mọ́rin tẹ́lẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. ẹni ní ìyàwó mi ń ṣe ọjọ́ ìbí adẹ̀fẹ̀ ṣayẹyẹ díẹ̀. bẹ́ẹ̀ ni sà. abẹ́gbọ́ ìtorí ẹ̀rí mi ṣe nílé dúró tì yín nítorí mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ lójú mi tẹ́yìn nọ́mbà dẹ̀ ti ṣe ohun tẹ́ fẹ́ ṣe tán ẹ wá bá mi lè ó tán. àjọyọ̀ nìyẹn a máa wá síbẹ̀ a máa gbẹ́nu sí. kí ló ń jẹ́ gbẹ́nu sí. n tó ń sọ ni pé káwọn wá mú nǹkan. ẹ fẹ́ gbẹ́nu sí nǹkan àbáwò. kò yé yín a máa da ogbó ẹ sọ́gọ̀. ẹ fẹ́ mọ̀ tí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó ní kẹ́ gbẹ́nu sí wà wá ṣọ́ra o ṣọ́ọ̀kì díẹ̀ ló kú ò bá dìbò rorò kò yẹ wà wá ṣọ́ra láti gé ewọ̀ gbogbo bí máa bó tán ni o kẹ́ ẹ máa gbẹ́nu sí nǹkan káàkiri ẹ ṣọ́ra o ṣẹ́ gbọ́ ẹ fúráfù o. bẹ́ẹ̀ni sà. ẹ máa mú ẹ máa gbẹ́nu sí o pápá jù àríwú ẹ̀rí ilé yìí ó gbọ́dọ̀ dúró ní stray month 3 months títí stray month báyìí wọ́n ti máa tajà ń bẹ̀ wọ́n máa gbé gbogbo nǹkan tó bá fẹ́ gbé síbẹ̀ ẹ gbọ́. kí ni. báwo ni movement. ìyẹn ò ṣe wàhálà mo ti sọ fọ́mọ tó máa kó ọtí ìyẹn dẹ́nde ó máa ti kọ́ tí gbogbo àwọn nǹkan tá a fẹ́ lò á ti kó lẹ̀ sílé báyìí ìyàwó gan dẹ̀ ti ní gbóhùn òfà láríwo ó ti lóhùn òfẹ́ mo ti ní pé kí n kúkú fà kó jẹ́ pé gbogbo àwọn tá a jọ ń ṣe irin tá a jọ ń ṣe gbogbo àwọn ẹgbẹ́ òun náà máa rọ́ wá bí ó lóhùn òfẹ́ ó ní kódà kò jẹ́ bí èèyàn bíi 4-5 ní kó ti tóhùn. yes sir kí n ṣe ìyẹn ni mò ń sọ sà mo ní báwo la ṣe fẹ́ ṣe ìrìn wá ń sìn sà. rìn báwo la ṣe máa rìn mo ti sọ fún ẹ pé bó o bá ti ṣètọ́ ń bí kò síbi méjì tó ń lọ kó o máa bọ̀ ń lé ni àbò fẹ́ báyàwó mi ṣàjọyọ̀. màá wá sà bọ owó cab náà ni mò ń sọ sà. mo ti mọ tó fẹ́ béèrè mo ti mọ tó fẹ́ béèrè onírànú yẹn onífẹ̀ẹ́ owó burúkú jù. kó o tó sọ̀rọ̀ mo ti mọ tó fẹ́ wí. torí kó o lè gbowó káàbù lọ́wọ́ mi òun ló ṣe gbé mọ́tò ẹ̀ lẹ̀ sílé àbí. torí ẹ̀kọ́ sà mẹkáníìkì ló ń ṣe nǹkan kan lára ẹ̀. kò sí wàhálà máa ju ẹ lójú máa fún ẹ lówó tí ò ní tó gbọ́kadà. ẹ má ṣe bẹ́ẹ̀ sà. àbògbò máa fún ẹ lówó tí ò ní tó gbé ọ̀kadà. múra nù òótọ́ lè pó wọn mo fẹ́ kó tọ́jú ilé ikú má dẹ̀bi owó mọ́ lọ́wọ́ mi láàrin ọ̀sẹ̀ yìí. ìyá ńlá lélẹ́yìí o kí n fi ilé gbé ọ̀kadà. máa fi ìyá yẹn jẹ owó tó wà lọ́wọ́ ẹ̀ yẹn kò ní tó ẹ gbọ́kadà o wàá ríran o mo fi ìyá yẹn jẹ nìyẹn. àkódẹ wọ bí ẹnjìníà èmi lọ nìyẹn o bọ́yẹ̀ wà yìí wọ́n gbàdúró wọ́n kúndùn obìnrin gidi gan ni o bí mọ̀kọ́ bá lè ṣe lẹ̀kẹ́ jẹ́ kí n mọ̀ olórí burúkú ni wọ́n kóbìnrin tó mọ̀ mí lọ o tọ́wọ́n bá sí bí tí n bá pè yẹn jẹ́ kí n mọ̀ kó wọ́n sì ń bí o ṣẹ́ gbọ́. ọ̀dà mo ti gbọ́ ìwọ kúrò kó tẹ̀ yọ. It's the sweet music, yeah. To my peeps and my darlings. Hey. If I don't they see shock, you cook it. If I sleep, they wake up, you cook it. If I don't they cheat up, you cook it. And if I don't they thank God, I go dance cook it. Alafia, 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 doju.
your worries. Life too short to come they start to pursue luxuries. Flashy cars, plenty money, big mansions. What is your palava? Nepa Billy, I've been a water. What is your palava? Send my landlord to Allah. Alhamdulillah, Bolon Gobi. Hallelujah, you know they Gobi. If I don't they see shop, Yoku Kere. If I sleep, they wake up, Yoku Kere. If I don't they get up, Yoku Kere. And if I don't they thank God, I go dance to Kere. Alafia 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 loju. Alafia 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 loju. Èmi ò sọ fún mo kàn ní kó ká lọ wo nǹkan. In fact, more than a big surprise because last week bàtí mo bá yín sọ̀rọ̀ lórí fún ẹ̀ sọ fún mi pé ń bọ̀ ẹ̀yin méjèèjì màmí. Yeah, I know you're so surprised. In fact, last 2 weeks tó sọ fún mi ò rí pé mo lè wá. Àmọ́ last week mo ṣe decide pé màá wá. And I'm so happy to see you, sis. I'm happy to see you. Gbogbo ilé ti fine sí o. Mami gan tètè wá change gan. Ajẹ́rìí pé ọkọ̀ àwọn ọlọ́run ó ń tọ́jú gbogbo yín gidi gan ni. Èèyàn ni ọkọ̀ àwùláàdì tó bá ń gbọ́ àlàmúṣe ènìyàn ọkọ̀ àwùláàdì ló ń gbébẹ̀. Ṣé bó rí tó sọ lé ayé mi di rere tó yí mi padà tó dáa kí ni kẹ̀? Ẹ báwo ni wọ́n tiẹ̀ ṣe tó á bẹ̀rẹ̀ ọ̀hún àbúrò ẹ̀ tó lọ lóyìnbó kò yẹ kó ti yẹ. Bẹ́ẹ̀ ni màámi mo mọ̀ pé ó try ẹni ó ti ẹ̀ gbìyànjú orí fóònù mo ti máa ń bá wọn sọ̀rọ̀ mi ò tí ì rí wọn. Tó bá rí ilé tí mo gbé ọkọ̀ àwùláàdì ló gẹ̀ tiẹ̀ fún mi àfi bí gold cow. Olùwọ̀ ṣe o níbùdó àwọn àbúrò mi ó yẹ kán wá àmọ́ torí iléèwé wọn ni ò jẹ́ kán wá. Kán máa kàwé wọn. Kò sẹ́ni tó máa kọ́ ẹ̀ kó tó gbà tiẹ̀ fún pátá. Ó yá ẹja rẹ̀. Nẹ́ẹ̀dẹ́ mami ẹni ṣòro ẹ mọ̀ tàbá lọ sí ẹ̀yà ọmọ akérèsí sílẹ̀ ọmọ pariwo ẹ mọ̀ yóò tún gbé omi kẹ̀kẹ́ yẹn wẹ̀. Ó yẹ kó jẹ kọ́ kí èmi àgbẹ̀ ẹ̀ adé public máa mọ̀ ọkọ̀ àbúrò mi. Àwọn akẹ́kọ̀ọ́ yẹn. So my darlings, if I don't they see shop, Yoku Kere. If I sleep, they wake up. Oga, wọ́n ti lọ bí ara Nàìjíríà ní àwọn owó yọ lára. Orí èèyàn rè. Ẹ̀gbọ́n mi, pásítọ̀ tó wà ní London. Nice to meet you. How are you? Where were you with? How are you? Hope you are all right. Oh, Mr. Adego, thank you very much for everything. How for London? How London? Komirabili. Báwo lẹ ṣe ń ṣe ní London? Ṣàlàáfíà níbẹ̀ Komirabili ní London. Ẹ ṣé gan, Mr. Adego, what are you doing for a living? Living. Gbogbo tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pátápátá, gbogbo ẹ̀ ló wà bí o. Bẹ́ẹ̀ bá fẹ́ jọ Fandanes. Ó wà níbí mo bọ̀ fáìlì bẹ́ẹ̀ òun náà wà níbí Simbi Brolis. Bó ṣe wà yìí kí kúrò o gbogbo ohun tó sọ fún ẹ ló máa gẹ́ẹ̀tì fún ẹ pátápátá. No, I mean, what do you do for a living? Ìtàkọ́kọ́ yàtọ̀ sí ti eléyìí ilé yẹn a ṣẹ̀ṣẹ̀ ń kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ni tí àwọn ayé àtijọ́ yàtọ̀ sí ti ìgbàlódé tí a mọ̀ pé nígbà yẹn wọ́n máa ń kọ́ ilé dojúkọ mi dojúkọ ẹ ní ìsìn ó wá jẹ́ bí pé ilé tó yẹ pé o fẹ́ tọ̀ ní o. Nílé ìgbàlódé gidi òun ló ń kọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Let's go to the party. Gbogbo tẹ́ bá bẹ́ẹ̀ ní kẹ́ bèrè o.
ṣebí wọ́n lọ sọ̀rọ̀ ẹ̀dìyẹ lásàlátù tó ló ń jẹ́ kí ọkùnrin kan kó máa dí ẹ mọ́lé tó sọ ẹ́ di adìyẹ inú gò. No, kò ń ṣe bẹ́ẹ̀ sórí ká sọ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà Àdìgún nice Àdìgún ṣèyàn ọkùnrin téèyàn fi ń tọrọ ọkùnrin ni in fact Àdìgún rí bíi bàbá ó ń ṣèwájú ó ń ṣẹ̀yìn is a nice man gbogbo nǹkan tóbìnrin lè tọrọ fún nílé ayé ìbáyìí gbogbo ẹ̀ ló wà lára Àdìgún ṣùgbọ́n problem ẹyọ kan tí mo ní iná lè dé ẹnu Àdìgún kó máa sọ lábalábá iná ni problem mi. Èdè yẹn náà ni nǹkan àbí kí la fẹ́ ṣe báyìí èmi ò dẹ̀ fẹ́ situation tó máa dàbí pé tó lè bá advice ẹ̀ sí mọ̀ dàbí pé èèyàn fẹ́ kó máa ṣe nǹkan tí ò dáa àwọn èèyàn máa bẹ̀rẹ̀ ní pé torí pé òun ò tí ì kọ́kọ́ fẹ́ òun ò sí ilé ọkọ ló ṣe fẹ́ lọ́rẹ́ kúrò ilé ọkọ kó dẹ́ ṣe bẹ́ẹ̀ you're my best friend your happiness is all I care for nǹkan tó máa jẹ́ kínú ẹ̀ dùn òun ló máa jẹ́ kínú tèmi náà dùn your happiness is all I want. Kàtì ẹ̀gbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ there's this guy tó jẹ́ wípé lọ́jọ́ tí mo invite wá sí birthday there's this particular Michael guy tó bá rí bọ̀bọ̀ yẹn máa like ẹ o ọjọ́ birthday báyìí ó fẹ́ lè máa ya ẹ̀jẹ̀ ní tútù báyìí bó ṣe rí ẹ bó ṣe bọ́lẹ̀ báyìí ló ń pè wow ṣé celebrant lélẹ̀ I love her o kò jẹ́ kí n gbádùn ó ń gún ara ẹ̀ ò lélẹ̀ mọ́ bó ṣe ń kúrú ló ń dìde bó ṣe ń bẹ̀rẹ̀ ló ń jókòó tó bá dẹ̀ rí bọ̀bọ̀ tá à ń sọ Michael Harvard University ló ti ṣe tán he is so cute Michael oil and gas ló ń ṣe tó bá rí àwọn ilé ìfi owó ṣe ó lówó gan tó bá dẹ̀ rí like tó bá rí ìdúró ẹ̀gbọ́n wa mọ̀ wípé náà àwọn èèyàn gidi lélẹ̀ àwọn movers and shakers ìlú yìí nǹkan tó bá gbọ́wọ́lé báyìí àgbépa ni ó dẹ̀ wà love ẹ tó jẹ́ pé tó bá rí bó ṣe máa ń idolize ẹ pé òun máa like ọ̀rẹ́ mi yìí òun love ẹ ó ti sexy jù ṣé model ò ń ṣe ni ó ṣe wá set báyìí àtọ́jú tó ń ti padà wọ country yìí òun ò rí obìnrin tó set báyìí o kíní kan ó béèrè nọ́mbẹ̀ mi ò jẹ́ fún torí mi ò fẹ́ wàhálà ó ní ìfà òun ò máa ń pele ọkọ ló wà òun he just wants you mo wá sọ fún pé kò ní sùúrù torí mi ò fún nọ́mbẹ̀ ẹ o torí mi ò fẹ́ wàhálà o mi ò fún nọ́mbẹ̀ ó ìfà ó rán mi sí ẹ kó má kàn dàbí pé mi ò jíṣẹ́ lèmi ṣe sọ o. èwo nínú àwọn boys yẹn náà. bọ̀bọ̀ tajọ́ ń jó tó cute gan tó dúdú tó fine boy tó ní pink lips yẹn. mi ì rí lè rántí ojú ẹ̀ ṣá. Actually nǹkan tẹ́mi kan rẹ̀ ni pé tí ìwọ bá mind o kí n kàn pé èmi á kàn pretend bí pé mi ò tí ì sàn kankan fún wọn because mo sọ fún pé mi ò lè jíṣẹ́ fún ẹ o pé married woman ni pé mi ò lè fẹ́ kí ọ̀rẹ́ mi máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ so nǹkan tẹ́mi kan máa plan sí ni pé mo máa organize lunch pẹ̀lú ẹ. Lunch? Kò kàn rí lásán kò kàn fi accent ẹ náà ni o kò ń ṣe fún anything o. You know lunch yẹn ó máa. Just lunch? Lunch ni kò ń ṣe dinner no just lunch maybe one ọ̀sán ṣó mọ̀ ká kàn jẹun tán kò dẹ̀ máa lọ kí mi náà dẹ̀ máa lọlé as in kò tiẹ̀ kàn fi mọ́rú flow ẹ̀ ṣe understand àwọn aláìkẹ́ gan mo promise so.
ṣé èrè ló dúró àbí ni aláàtì ṣé wọ̀ rè wọ́n kí ló fẹ́ fà ògbó ní burúkú lọ. mo rò pa yí ẹ fẹ́ rún ṣá ṣé tó ní gbogbo tí ṣe ògbó ní burúkú mi ò dẹ̀ fi wúwo mi ò dẹ̀ kì í sọ̀rọ̀ sólù wá fi wá fà ògbó ní burúkú yìí ìwọ jáde nínú ilé mi gẹ́gẹ́ bí ìyàwó wọ́n tó wọ wà wọ́rọ́ ní wọ́ olówó services olówó jáde fún gbogbo ara gbogbo nǹkan tẹ́lẹ̀ nítorí ẹ̀ tí mò ń kọ́ lẹ́nu yàrá ṣé mò ní olóògbọ́ níjà yìí wo tí o bá fi eléyìí sí àṣemọ́ tí o bá jẹ́ kí eléyìí jẹ́ fọ́mà láti ẹ wà á ní nǹkan tí màá ṣe fún ẹ ìyàwó tèmi ó dídí tèmi ló múra báyìí kò jẹ́ kí n sọ fún ẹ bí àwọn ò mọ̀ tẹ́lẹ̀ bó ṣe lè wù kó rí mo kàwé mi ò kàwé bó ṣe lè wù kó rí èmi ni mo kọ́ léyìí èmi ni mo dẹ̀ fẹ́ àtìgbà tí mo dẹ̀ ti fẹ́ kò yẹ kò sí dọ́tí mo fi ẹ̀jẹ̀ rí wọn ò dẹ̀ bí ẹ̀dá kó jáde kó o má sọ fún mi pé gbọdọ̀ lọ. ó láǹfààní àti ṣe tó bá wù ẹ́ àbó ṣí èrè nítorí wọn máa ṣe pé màmá wù ẹ́ màmá wù ẹ́ pápá ibi tó bá dé má lù ẹ́ bàjẹ́ bó bó ṣe rí ó dàbí igi ó kọ́ gbẹgbẹ́ òṣì bó ṣe gbẹ tó náà ṣé bó la fi ń pọ́n ilé à ń pọ́n ilé mo dẹ̀ wò ní wò pé bọ́kọ́ bóyá gbogbo oúnjẹ tó ń jẹ náà máa ṣọ́ra wò bó ṣe dúró tó wọ́ gbọ́dọ̀ wò bó yẹ wọ́ wò bó yẹ dúró àgbà nídà rẹ gò ọmọ gbẹ níwájú ó gbẹ lẹ́yìn ó dẹ̀ bọ́ sí káàkiri á dẹ̀ bu ẹ náà ó jẹ gbogbo ẹ náà irọ́ ni òfin lára òfin ní kankan tó bá bí ìyá ẹ̀dá tàbí tó bá bí wọ̀ kankan fúnra ẹ̀dá ìwọ tún wọ̀rú aṣọ yìí tàbí kó tún ṣe orúkọ tó ṣe yìí kó jáde kó má sọ fún mi. èmi àbí. ìwọ ni mo bá wí tó bá bí ẹ sọ mí. èmi máa ní. tó bá sọ má da ìgbàdúgbò ẹ tún sọ̀rọ̀ tí màá ní da ìgbàdúgbò ẹ má gbá ìtì ẹ má gbá ìburúkú. aláàtì má bínú sí mi ó lè bínú sí mi jọ torí Ọlọ́run má wò mí bí ìkọkọ ó lè má rí mi. wo bí bá tiẹ̀ ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ máa sọ Yorùbá náà gbogbo dígí dẹ́ ń sọ yìí. Baby, are you there? Yeah, don't mind them. a máa ń kún èdè wa ga èdè ilẹ̀ èèyàn máa ń gbé lárugẹ ni o. All right, darling. Okay, baby. Yeah, I missed you too. See you soon. Yeah, bye. Jọba kò padà àwọn ọmọ ìwọ́n ti débi ti pẹ́ ìyẹn àkọ́kọ́ bó dé fẹ́ bá wọn sọ̀rọ̀ sórí gbogbo dígídígí tẹ̀sí wàhálà ní máa gbìyànjú láti máa kọ́ wọn Yorùbá náà jọba mi ó sọ fún wọn lẹ́ẹ̀kan jọba jọ kọ́ mi bẹ́ẹ̀ bá yín máa mọ̀ you enjoy EOSP. You dey try me. Michael, you dey try me. You know me, oh. Oh, mommy, kò tó bẹ̀rẹ̀ sí ní try me. Oh, mommy, dáadáa, oh. Mi mọ̀ pé phone mi ring now. Silence ni phone mi wà. Mi mọ̀ pé ó ń pè mí. I'm sorry. Michael, ìwọ mọ̀ pé phone ring. Àbí, I'm 100% sure wípé ó silence phone yẹn nítorí àwọn ògòrè tó ń kó kiri ó ti wà pẹ̀lú obìnrin mi àbí. Ẹ jọ̀ọ́ kí ló yẹ tó tún change room ẹ? Ó wá sọ fún wọn kó má jẹ́ kí mo bi tó wà àbí. Joy, what do you like to make trouble? What do you like to trouble me? No, tí n bá change yàrá, it's because I need my privacy. Mo fẹ́ dá wà ní. Mo wà lórí laptop, mo ṣiṣẹ́ kí n lè rówó, mo ṣiṣẹ́ owó ni now. I'm not just playing. Wobi, mi ì sí pẹ̀lú obìnrin kankan, kò sí obìnrin kankan lọ́dọ̀ mi. You know I love you. Ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ now, and you know we're gonna be together for the rest of our life. I love you now. Good. Oh, come on, baby. Anyway, I love you too. And I want you to go with me somewhere. Where?
Now, please. Now? Aulad, ẹ mélòó ni mo pè ẹ́ ná? Kí ni fa gbogbo pálapàla ìlú àpàlà ìwà tó ń hù lọ́wọ́ yìí? Tó kẹsẹ̀ bodò, tó ń tó à ń kígbe òtútù, tó lótútù mú ẹ. Mami, ẹ lè understand. Adigun is also local. Mami, Adigun local tó jẹ́ pé tó bá mú mi jáde báyìí àbí èèyàn wá mi wá sílé àbí àjọ lọ pátí ó máa ṣe bálabàla tó máa ṣe yàmàyàmá ni. And this time around mọ́mí mi ò lè cope mọ́ màmí mi lè cope. Láago mélòó nígbà tádìgún náwó fún ẹ tó ń gbà kò lókà títí tó fi kó délé ẹ Àdìgún ò lókà ó wá dọ̀sán gangan ó ládìgún lókà irú lókà wo nìyẹn ní ìwòyí ìjẹta tí ọmọkùnrin yẹn wá tó ń ro ẹjọ́ fún mi báyìí ó pẹ̀lú omi ojú èmi ò dé èrò mi ojú mi ìmọ̀gbà tó mi ojú bò mí. Màmí ayé ń ṣerú ẹ̀. Nígbà tó sọ ilé ayé ẹ tó sọ ilé ayé ẹ dọ̀tún tán ló wá lóka. Àtijọ́ táláyé ti dáyé lọkùnrin tí ń tún obìnrin ṣe ó dẹ̀ ti tún mi ṣe náà ni ó dẹ̀ ti gbé mi débi tí mo fẹ́ dé náà and it's okay for me. Dúró ọ̀rẹ́ wèrè wo ló ń bá rìn tó wá ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún ẹ sí pé Àdìgún lóka. Ọ̀rẹ́ kankan ò kọ́ mi o kò sí anybody tó ń kọ́ mi it's just that nǹkan tádìgún ṣe mí ilé cope mọ́ mo ti ń bá yí látijọ́ ọjọ́ yìí ó ti sú mi sí ó ti dé góńgó ẹ̀mí mi kí ló dé. Nígbà tí wọ́n sọ ń sìn pádìgún lóka ò fẹ́ ṣe ń jẹ ajẹ́pọ̀ máa ṣe ń jẹ mi náà nìyẹn torí mi ò kàwé èmi náà ló kà á. Mami mi ò change yín ọ̀rọ̀ Àdìgún kọ́ ni mo bá wá sí bíbá owó oúnjẹ yín ni mo mú wá. mo dàbí àbárùn. a ní kẹ́ fi sílẹ̀ ẹ gbà owó oúnjẹ yín. dùnà àti mọ̀ pé ìyẹ́ òkèlè lèmi náà tó yẹ pé tí bá ti róúnjẹ báyìí gbogbo nǹkan tó ń ṣe mí ó ti tán náà owó iná mi tiẹ̀ máa gbà náà torí mi ìkọ̀wó àmọ́ yẹn wà sọ pé kí n má bẹ̀ sọ ohun tó ń dòdòdó ọ̀rọ̀. Mo ti gbọ́ iye tẹ̀ ṣe owó náà ọ̀rọ̀ Àdìgún adé máa yanjú ìyẹn lọ́jọ́ mi. Local. It's too local. No local. If you are to do local, sleep at your body and papa local because I know going school. Mami, you too. Báwo ló ṣe máa fi ilé ọkọ ẹ lẹ̀ just because of what? Jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé wọlé stand gbogbo nǹkan tádìgún ṣe I mean ó ti sún mi ó ti yọ ní mind mi ṣé wọlé stand gbogbo locality Àdìgún yẹn gbogbo yàmàyàmà rádàdà tó ń ṣe ṣó lè stand ẹ. Aulat ṣe bí èdè yìí ló fi toast ẹ èdè yìí ló fi gbé sílé kí ló dé tó máa ń sọ̀rọ̀ èdè ń sìn. kí ni nǹkan tó ń sọ tí ó dùn mí ṣèbí èdè náà ló fi fẹ́ èdè náà ló fi fẹ́ sílé. ta ló kúkú mọ̀ bóyá ogun ní Àdìgún fífẹ́ ọ̀rẹ́ mi in the first place because come to think of it èmi ò rí compatibility wọn ìwọ náà wọ ọmọ náà wo ọmọ látòkèdè lẹ kó wo Àdìgún ṣé gbogbo báyìí máa ń lọ sílé wọn takọ máa ń ṣe gbogbo bíbọ̀dá yẹn ṣe máa ń constitute nuisance èmi kàn máa ń manage mo máa ń ká sára ni kó má dàbí ẹni pé mo ń embarrass ọ̀rẹ́ mi ọmọ ọ̀hún bójúmu àtọ̀ ọ̀bọ̀dá Àdìgún ò bójúmu ọ̀hún ṣàárẹ̀. Bọ́mi ogun bá wo tó bá yẹ kó ti lóyún kọ́ ó ti bímọ ṣé máa sọ̀rọ̀ èdè ń sìn. oyún jọ ń torí tọ́lọ́run ṣòro bóyá owó bàtà máa sọ pé oyún bàjẹ́ ṣòro bóyá oyún bàjẹ́ lóòótọ́ ni. My dear sister èmi ni mò ń yọ dà. Ìkúlẹ̀ abiyamọ o. Ìkúlẹ̀ abiyamọ lóde. Wo ojú mi ti là mo ti rí ìta mo ti já torí mo ṣe rọra ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi gbogbo ríǹgì tá a gbà yẹn ọmọ camouflage. níbo ṣé ọmọ yíbò tó wá ń fẹ́ ń sìn ṣé lè tọ́jú ẹ̀ bọ́dún kan Àdìgún ṣe ń tọ́jú ẹ̀. gbàgbé ẹ̀ Michael big boy ó wà educated ó wà romantic kò síbi tí ò tí gbé mi jẹ ayé tán gbàgbé ẹ̀ Michael is just the best. bá mi sọ fún ọ̀rẹ́ mi. owó tí ẹ ní láti rẹ̀ ó yẹ kó ti understand pé pẹ̀lú mi náà òun náà fẹ́ fara pẹ́ ló kà díẹ̀ ó ṣáà mọ̀ pé get inside ni àwa la ṣe ń kọ́ bó ṣe máa pẹ́ ń ta ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tó o fi lẹ̀. ó dẹ̀ máa take time kó tó lè touch kó tó lè push. ó yẹ kó lè mọ̀ wípé òun àti Àdìgún ìfẹ́ kí n bẹ́ẹ̀. ó yẹ kó lè mọ̀ wípé what's not fair about it life itself is not fair my dear.
ẹ wo ẹjẹ ká lọ sọ nǹkan gidi. Michael is on point. And his ex. Let's go, baby. Down, all that. Aramala, tẹ̀yàn pẹ̀lú òfẹ́ gbọ́, àdẹ́gẹ̀rẹ̀, àwòlá ó máa bọ́ tẹ̀nu ẹja ní. Aramala, tẹ̀yàn pẹ̀lú máa bọ́, àdẹ́gẹ̀rẹ̀, ìyẹn máa bọ́ tẹ̀nu ẹja. Bómìrì fẹ́rẹ̀ o, ó lè dalẹ̀. Bómìrì fẹ́rẹ̀ o, ó lè dalẹ̀. Ìkọjá yìí. Orí kẹ̀kẹ́ ìkọjá yẹ orí kẹ̀kẹ́. Daniel báwo ni. Àyìnkẹ́ kí ló dé tó o wá jẹ́ kí ilẹ̀kẹ̀ ti ọrùn kó papọ̀ mọ́ tìdí kí ló dé tó o ṣe bẹ́ẹ̀ tó o fi lé ọkọ ẹ lẹ̀ tó o wá kó wá líbí lóòtẹ́ẹ̀lì kó dá Adigun gbádùn. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ. Ó jù bẹ́ẹ̀ lọ mà ẹ wo madam ṣẹ́rí láti ìgbà tẹ́ ti kó o nílé ní ọgá ò ti lè jẹ wọn ò lè mú wọn ò lè sùn wọn ò lè wo ẹ wo tí ọ̀gá bá fẹ́ bá gbogbo àwọn workers wọn sọ̀rọ̀ kàkà kí wọ́n pè wá lórúkọ tá à ń jẹ́ orúkọ yín ni wọ́n máa fi ń pè wá atọ́kùnrin àtobìnrin ni mo ṣe wá lọ pé bàbá pé káwá bá yín àwa fẹ́ bẹ̀ yín ní ẹjọ́ nítorí tọ́lọ́run mo fi bí Ọlọ́run ṣe tó mo fi bẹ̀ yín gbogbo nǹkan yín tó ti da Ọlọ́run ò ní dáwọ́ bàjẹ́ sí ẹ padà sílé. dádì kò gbádùn ọkàn ẹ kò balẹ̀ rárá. ẹ dúró ta ló júwèé bíbá ìfún yín gan-an. Anyway, problem tẹ ní ẹ nìyẹn ẹ wá bá mi sọ f'Ádìgún ẹ bá mi sọ fún wípé ojú mi ti là ojú mi ti ká ogun ẹ ti bàjẹ́ àmì ìwà ẹ má pẹ́jú bíbá má lọ kó yín mọ́ rógà. ẹ wo wá mọ́ ní ìjà mọ́ ní sọ̀rọ̀ lọ́mọ yìí ń sọ tàbí sọ́mọ lè yí dàbí òmù sọ̀rọ̀ ló ń sọ nígboro ẹnu yìí. ẹ wo bàbá a lè pẹ́ nílò tó ṣé rógà tí wọ́n sọ ló tẹ́ ìlú bẹ́ẹ̀. wọ́n lè ṣe wá máa ṣe wọ́n wá kó wa nínú Torí tó lẹ́dẹ̀ tó fẹ́ẹ̀dẹ̀ jẹ́, torí tó bá dẹ̀dẹ̀ látẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ tó máa dẹ̀. A ti fẹ́ close. Yọ, Àyìnkẹ́ ń kọ́. Àyìnkẹ́ ẹgbẹ́ yìí nìkan lẹ wá bíbá yìí báwo ni màmá béèrè Àyìnkẹ́ lọ́wọ́ mi ṣé kí mi dẹ́ jókòó sí nìyí mi ì rẹ́ níbọ̀dì pẹ̀lú yín a ti fẹ́ close ẹ fún mi lówó ẹ̀jẹ̀ tí màá bá tèmi ẹ sáré pé mo ti change. Ó yóò kò sí bí ń sìn, ó yóò kò sí bí ń sìn, ó yóò kò sí bí ń sìn, ó yóò kò sẹ́gbẹ̀ mi ń bí. Alẹ́ yìí nìkan lẹ wá bí sà ẹ má Àyìnkẹ́ wà náà. Àyìnkẹ́ mò ń wá mi ìmọ̀ bí tó gbà. Ẹ wò màá tì yín mọ́ bíbá ẹ o. Àyìnkẹ́ alas ọmọ tó dùn tó já. Hello. Yoko. Owó ọtí tẹ ẹ mú kọ́ ló ṣe fún mi. Owó ìdúró ọtí tẹ ẹ mú ẹ̀sà. Bó wá ní kí n máa lọ, ẹsẹ̀ ọ̀tún mi ń gọ̀. Bọ̀ ẹsẹ̀ ọ̀tún yín nìyẹn. Mo ń wẹ́sẹ̀ ọ̀tún mi wo nǹkan tí mò ń sọ ní àbúrò kò rí àmọ̀ tí yó. Níbo ẹ ń bá lójú yín ò lè sọ pé ẹ ti yó èmi kọ́ ni màá dájọ́ yín ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ẹ tètè káwa ti bíbá yín jáde. Táwa. Àwọn ohun tí ò gbọdọ̀ kú síbí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ máa délé ọ̀dọ̀ yín ṣẹ́gbọ́. Wo tó ọ̀rọ̀ bá mi lẹ́sẹ̀ ọ̀tún mi ọ̀rọ̀ bá mi pe Dani. Dani àbí Daniel. Dani wàá
Dàní mi kó á gbé Dàní kó máa bọ̀ wá bá mi wá ẹsẹ̀ ọ̀tún mi máa wà lọ́wọ́ ẹ̀. Dàní lè fi tó àbí Dání. Dàní wá mi gbé ẹsẹ̀ ọ̀tún mi. Hello sir. Àwọn kan náà sọ̀rọ̀ bá màánú sọ̀rọ̀. Báwo bá sọ̀rọ̀ fún Dàní pé kó wọ́n bá gbẹ́sẹ̀ ọ̀tún mi. Ẹ wò ẹ máa bọ̀ lọ́dọ̀ wa báyìí jẹ́jẹ́ ní Billy Road. Ẹ máa bọ̀ ẹ ti máa rí ẹbí apàlọ́ yẹn bẹ́ẹ̀ máa bọ̀. Wọ́n ní kẹ́ wá báwọn wọ ẹsẹ̀ ọ̀tún àwọn ẹsẹ̀ ọ̀tún wọ́n dẹ̀ wà lára wọn mí mọ́ ibi tí wọ́n wá kiri sí o. Kó bá gbẹ́ ọ̀tún gbé mo fẹ́ máa lọlé. Ẹ máa bọ̀ mi ìrírú ẹ̀rí láyé mi kí ẹsẹ̀ ọ̀tún wà lára èèyàn kó tún lóun wọ ẹsẹ̀ ọ̀tún kiri. Kó o bá mi gbé ẹsẹ̀ ọ̀tún mi wà lọ́wọ́ ẹ̀ gọ́gọ́ kó máa bọ̀. Ẹsẹ̀ wọn ti fún ọmọ ní pẹ́ẹ́dọ̀ lọ èmi lè máa mú ilé lọ. Ìfẹ́ òkè wọ́n the side. Nítorí tó ń lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ jẹ́. Àìkẹ́ àláì. Torí tó bá dẹ̀ dé. Rárá. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ìyá omi tí ó wà ní bíbí òní. Ṣé ní kò gbọ́rọ̀ mi? Ní kúrò. Àwòlás. Àláì. Ṣé ní gbélé? Ọmọdé ní Àláì. gbélé. Bastard. Kí ló ṣe? Aulas. Ọmọ, wetin do dis one? Aulas. Are you okay? Ó ṣì lọ́jọ́ ọ̀dẹ̀ àfọ̀ accent. Ó ń ṣeré ni kò possible Michael ń ṣeré ni ó ṣe máa sọ fún ẹ pé òun kọ́ ló ń lóyún ibo irú tíátà wo nìyẹn òun kò jẹ́ sọ bẹ́ẹ̀ kò jẹ́ sọ pé òun kọ́ ló ń fún ẹ lóyún. tó bá rí nígbà tí mo sọ fún tó bá rí bó ṣe lejú kókókókókó àfi bíi tẹ́ni tó fagbó kò má sí nǹkan tí mi sọ tó máa lóun kọ́ ló ń lóyún o gbà mí o ṣàánú mi o. kápẹ́ńtà Michael ò ní fẹ́ fẹ́ yín yọ̀ṣọ́ ó dá mi lójú wúwúwú gbogbo ètò ìsọ yìí ó ti ń ṣe rìndìrìndì fún nìyẹn ọkùnrin ò ṣe é ṣe rìndìrìndì fún un ó máa sọ fún ni òun ló lóyún ó máa pè é jókòó tó o bá ti délé sí ọmọ nǹkan tó máa ṣe ó máa pè é ó máa jókòó báyìí wà wá jókòó síwájú ẹ wá wo inú ẹyin ojú ẹ tààrà báyìí kó sọ fún pé Michael o oyún tí mo ní yìí o ìwọ ló ní ìwọ ló fún mi lóyún ìwọ ni bàbá ẹ o gbúdọ̀ gbà ìwọ ló máa ṣe bàbá fún torí ìwọ ló fún mi lóyún àbí ṣé ìwọ rẹ lómi ni. ìní olólóyún. tí ọmọ kí wàá bó ṣe mọ nǹkan tó máa ṣe báyìí má ṣe rìndìrìndì fún ọkùnrin ọ̀ṣẹ́ bójú bá wà fún ọ. ṣùgbọ́n o fi pé plan ni ó máa work bẹ́ẹ̀. Aulas ó máa work kọ ó ti work ni ṣé mi ò fún ẹ lófo orí àtọ́jọ́ tí mo ti ń advice ẹ ṣé ó go wrong rí kó go wrong rí ọwọ́ ọ̀run àtọ́jọ́ tí mo ti ń fi àwo òyìnbó jẹun kò fọmọ́ mi lọ́wọ́ rí kò wá ń ṣe orí ti best friend mi ló ti máa fọ́ wo jẹ́ kí n sọ fún ẹ ó máa work ni dandan lówó orí dandan ni kó work tó bá wá di pé wá di kọ̀ọ̀ǹgì ta pé orí ẹ fẹ́ fapò ju bó ṣe yẹ lọ adé lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹ á lọ sọ́dọ̀ mọ́mì ẹ. mi ì mọ anybody. ó mọ yẹn kọ́kọ́ mọ́. àwọn ọ̀rẹ́ ẹ̀ nìkan. Kí ni gbogbo jargons yẹn náà? No, ṣé mo sọ yín pé mo ní ìdóyún ni? Ṣé èmi àti ìjọ jókòó síbi kan mo sọ pé I'm ready for a baby? Mo ní mi ò tí ready. And for you, kí ni gbogbo yẹn? Ọmọ àwọn tí mo ti fẹ́ ni? No, ṣé ẹ mọ àwọn tí mi ti fẹ́ ní ìgboro ni? Mo ti fẹ́ a lot of pretty ladies tó lè yẹ pé wọn ò ní oyún fún mi. Talkless of pé wọ́n máa sọ fún mi pé àwọn fẹ́ bímọ fún mi.
For the past 1 year ni mo ti ń gbé nínú hotel just because mi ò ní owó lọ́wọ́ láti ra ilé. Tí bá ní owó lọ́wọ́ mo máa ra ilé sí VGC, máa ra ilé sí Magodo, máa kó family síbẹ̀, máa kó everybody síbẹ̀. Ìwọ wá sọ fún mi pé ìwọ ti ní oyún fún mi. Ṣé fẹ́ báyé mi jẹ́ ni? Oh, because every chain lọ́rùn mi. Oh, ẹ rí pé mo máa fún yín lówó díẹ̀ ẹ ti believe pé I have some money in the bank. Okay, for your information, mi ò ní owó kankan lọ́wọ́. And I am not ready to be a father. I'm not even ready to be a man. I'm still on the streets. Okay? Look, I'm giving you 4 hours. 4 hours! Láti wá tí nǹkan tó máa ṣe tó yín ẹ̀ fi máa kúrò nínú ẹ̀. Tí o bá wá wẹ̀ tó yín ẹ̀ fi máa kúrò nínú ẹ̀. O mọ ibi tí àwọn ìpá kan ti wà. O mọ táwọn footballers ṣe máa ń gbáyàn. Bàtà tí wọ́n máa kick gbogbo inú ẹ̀. Abegi, go sit down. Now you know what pikin o. Mama, she want the baby. She wants her grandchild. If you know what, no wahala. Carry yourself, dey waka dey go. Mama don dey send money for the pregnancy. We go train am. This house, we go collect pikin. My back, I go use back am. Grandchild for this house, we want am. So because you're my sister, what you feel pé you have some authorities over me. Abi? Ẹni tí wọ́n bá ti bí dá nínú ilé yìí. Ẹni tí wọ́n bá ti bí dá nínú ilé yìí. Kó sọ pé òun fẹ́ gba oyún tó wà nínú ẹ̀. Ẹ máa rí nǹkan tí màá ṣe fún yín. I'm coming back. Tó máa bí ẹ dá kó dúró síbí pẹ̀lú oyún inú ẹ̀. Wo tó ṣe rí. Which belle? We shall see. Abegi, go sit down. No, man, no. This belle, you go born now. No worry. Mama, don't come with it. Mama, no worry. Waiting. Auntie, let me advise you. Say waiting. Tí lady bá wà pẹ̀lú anulé, you ma frustrate life ẹ o. You dey craze. Ma frustrate life o. Won't frustrate her. Cause of them. Get inside it. Rubbish. Ẹ máa rí tí lè bá máa kà wá. Be rubbish. See, no mind now. This one that Michael is angry. Nonyetu is angry. Do you think this thing will work? It will work. Hell, no mind them. See, Mama don't come from America. Say this belle, you go born her. She go send money for baby things. Not be just to buy bath, buy ready-made clothes, buy sandal, buy shovel. Nothing. Don't worry. I go buy am. Mama go give me money. I go use buy am. This is my bag. I go use back your pikin. Eh? Fine girl. Hello, Wahid. Ibo lo wan sing. Mo ti wan street now. Tètè now, Shekia. Shekia. Jẹ́ kí n pè padà. Oh my God! Oh my God! Ah! Ẹ wá! Ah! Ẹ jọ̀ọ́, ṣé mo pẹ́ sílì gan ṣá? Ẹ wọ́n bẹ́ẹ̀ ṣe mọ́tò fún mi náà. Ẹ wò, ẹ má bínú jọjọ torí Ọlọ́run. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Ẹ má bínú ìrònú tí mò ń ro òun ló fà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Ẹ wò, ẹ ṣàfọkàn yín balẹ̀. Bó ṣe wà yìí, wọ́n máa ṣe. Má pe mọ́níjà mi. Ó máa pe fọvanáísà. Kí lẹ sọ náà? Ó máa pe fánẹ̀ yẹn máa wá gbé. Wọ́n máa mọ̀ bọ́yẹn máa ṣe. Ẹni tó gbá mi mọ́tò mi pé ẹ̀yin. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú. Ìrònú tí mò ń ro yìí ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹgbẹ́ ni òṣìṣẹ́ òun jáde. Ta ló rán yín iṣẹ́? Ẹ wá, kí ló ń ṣẹlẹ̀? Tí ó bá jẹ́ pé mi ò fẹ́ fáwọn aláàpẹ̀ mú kàn fi gbogbo ẹ̀ lé lọ́lọ́run lọ́wọ́ pé kọ́lọ́run máa dájọ́. Ẹ wọ ẹ ti kọ̀dí síta jù. Ẹ kọ̀dí síta. Mr. Onígbèlóhùn, ẹ máa kọ̀dí sí ìta. Èmi nígbèlóhùn. Yes. Ẹ wo, tí o bá ṣe wípé ẹ bá mi ní good mood ní ọ̀sán yìí, nǹkan tí mi ò bá ṣe fún yín, ẹ máa hate ara yín. Kí ló wá fà gbogbo adúrú èbúté ń bú mi? Ẹ wá, ohun tó dé màlúù wá ní ká wá mọ̀ òun. Ní kí nílẹ̀ dẹ̀ sọ̀rọ̀ síbi. Ẹ wo bó ṣe wà ìgọ̀gọ̀gọ̀gọ̀. Tẹ́ ẹ bá sọ wípé bẹ́ẹ̀ ṣe ha bí mo ṣe ha mọ́tò yín àbẹ́ ìgbọ̀ kẹ́lẹ́ ẹ̀fẹ̀ mọ́ mo lè rodindi mọ́tò yìí fún yín. Ẹ gbogbo ẹnu yín sọ̀hún jáde. Ẹ̀yin máa ra mọ́tò fún mi. Ẹ máa ọmọ ẹ̀rọ ẹ̀ máa rẹ̀ tó fẹ́ ra mọ́tò fún mi. Ẹ wo ṣú ẹ̀. Onígbèlóhùn òṣìṣẹ́ fẹ́ ra mọ́tò fún mi. Imagine. Ẹ ṣọ́ ara yín o. Kẹ́lẹ́ respect ara yín. Nonsense. Ó dà kò sí wàhálà. Ṣé ọmọ kò wọ́rùn kò tún yá yín tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ tún mọ́tò yìí ṣe. Orin abẹ́ẹ̀gì àkàmọ́ ní junction ìgbòkòkò ẹ̀yẹ kan bèrè bí abẹ́ẹ̀gì. Tẹ́ bá débè ẹ sọ pé ń bèrè àdìgbò onírin. Wọ́n á sọ bí mo ti jẹ́ fún yín. Odindi mọ́tò lè mo lè rà. Wọ́n dẹ̀ lè fi bí ìṣe gọ́gọ́gọ́gọ́. Ẹ má bínú mi ò fẹ́ wàhálà ní ẹjọ́ tí Ọlọ́run. Kí ló wá lè tó yẹn? Lórí pa mọ́tò lásán. Tọ́ máa ṣe ní 3,000 naira. Ẹ dẹ̀ sọ pé mo nígbẹ̀ lóhùn. Èmi ò nígbẹ̀ lóhùn. Wọ́n bu mi báyìí rí láyé. Hello.
má bínú jàre idiot kan ló scratch mọ́tò mi náà ó kọ̀ ló wọ̀ ní believe. kí ló ń jó nígbẹ̀ lóhùn ṣé pẹ́nu mi rùn ni àbí tí ń bá sọ̀rọ̀ ìgbẹ́ máa ń yọ mẹ́ o tún wá sọ títí oníkan wò ṣù mi. ṣọ́mọ ẹni tó tàṣù yìí. ìwọ náà ló fà ṣàṣe kíá. alright. mọ́níjà mi máa lọ ra ṣú ìwá fún mi àbí 16,000 ló ra wá ẹyọkọ àti mẹ́fà ló gbà lọ́wọ́ mi. ó ga fún yín o látẹ̀ nǹkan tí mo ti ń dúró dé yìí. má bínú àwọn ibì kan ní ká sáré yà ká gbowó lọ́wọ́ wọn. actually àti ẹ̀mọ̀ pàpẹ́. sorry. no problem. ó pè mí lẹ́kọ̀ọ́ pé àwọn kan kọlẹ̀ lóṣù múlò tí kọlẹ̀. ìwọ náà wò náà ṣe bẹ́ẹ̀ náà ni mò ń dúró de tí new sans kan àwọn driver tẹ ní ládùúgbò yìí wo bó ṣe gbá mi mọ́tò kálẹ̀ tètè dé ní ṣerú ilé máa ṣẹlẹ̀. ọ̀tá jẹ́lẹ̀ nìyẹn o. lórí ìdúró èèyàn kọ́ dé gba mọ́tò báyìí. Ọlọ́run kò lè imagine. nǹkan ṣe nìyẹn. imagine ó ní ohun kan àdìgún kan abẹ́ igi kan ó ṣàkàn náwó kan èmi ò ṣàkàn mi bí lẹ́jọ́ kan sọ̀rọ̀ mo kàn mẹ́ẹ̀sẹ̀. àdìgún kan. as in àdìgún. Adigun irin. Ó ní irin. Ṣé wọ́n gbà connect orúkọ méjèèjì yẹn as in Adigun àti irin ó connect yẹ. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Owó ló gba mọ́tò yìí, owó ló jẹ́ ó lọ. Mo dára, ibo ló gbà gangan? Ó lọ báyìí. Ibi táwọn èè. But ó ti apologize. Ó yé mi. Bó tó ti apologize. Mo ń bọ̀. Kí ló dé? Wá. Ó ti apologize náà ó ti bẹ̀rẹ̀ mi mo dẹ̀ ti lọ́kọ̀ ọ̀pọ̀ àbí kí ló dé? Ilé ẹ̀kọ́ máa lọ. Ó ti ń wá Àdìgún yìí, Àdìgún onírin, ó ti ń wá láti bí 2 weeks ago ló ti ń wá. Kí ló dé ṣó jẹ́ òun náà nǹkan? Owó ló ń wò yẹn, as in owó àpòkẹ́ nìkan, owó ló ń wò yẹn. Bọ̀bọ̀ yẹn ó ní ìpínlẹ̀ owó, as in òun àtàwọn Dangote lọ́jọ́ ń tò. Ó lè kọlà sóko yẹ kó máa sọ̀rọ̀ kó máa sọ èdè bíi arìndìyẹn ṣùgbọ́n owó ló ń wò yẹn tó bá kó pàdé ẹ̀ lásán ní street kọ̀ọ̀kan pé bọ̀dá Àdìgún kó kàn kí lásán báyìí. Ọlọ́run tí mi bá bù mọ́ òfin ẹ̀ ó kéré jù yá 300,000 or 200,000 máa fún ẹ. Bí a mistake là ń ṣe o make up play one big kan ẹ̀rọ Àdìgún tẹ̀mí sọ yìí ó ní pé òun wà lábẹ́ igi kan òun ń tarin kan ó ṣàkóso àti ó tún máa ń ṣèdè àti tó bá yẹ bó ṣe rí. as in ó ga àbí. ó ga. òun náà mò ń sọ ọ ẹni tí mo sọ ọgàn náà nìyẹn má máa ìràbà ṣùtò wọ ẹ lásán owó ló ń wò yẹn Ọlọ́run aláàánú wá àwọn ilé ìlówó gan wọn pé èèyàn ní owó nìyẹn Ọlọ́run. ṣó ṣoògùn owó ni. ìyẹn wá lè mi ò lè sọ mi ò lè sọ pé ó ṣoògùn owó ni nítorí èmi náà kì í gbowó lọ́wọ́ ẹ̀ mi ò mọ̀ yẹn. anyway ọmọge gbọ́mi ìfẹ́kífẹ́ lórí asán omi fẹ́rẹ̀ o lè dalẹ̀ ìfẹ́kífẹ́ lórí asán omi fẹ́rẹ̀ o lè dalẹ̀. Ta ló ń kú ẹ kí mi gbọ́n sí ta ló ń kú. Okay, sorry brother. ṣé mi jẹ́ àbúrò ẹ̀ ní àbí mi jẹ́ gbọ́n ẹ̀ tó fi ń pè mí brother as in mi ò mọ reason tó fi ń pè mí brother kí ni reason tó fi ń pè mí sọ fún mi. kí ni mo ṣe ń sìn. nǹkan tó ṣe pọ̀ o nǹkan tó ṣe pọ̀ tó bá mọ̀ nǹkan tó ṣe pọ̀ mo fẹ́ kó bá mi fọṣọ yìí ni. mo ní kí n fọ aṣọ ìtàn tí bá ṣe lé ìtàn kí n lọ sinmi látàárọ̀ mo ti ń ṣiṣẹ́. ó ti rẹ̀ do you know how popular Coke brandy is without its content is empty bó ṣe wá nílé ní ẹ̀ náà mo kà á kúnyàn ṣé mo kà á kúnyàn sọ fún mi ṣé mi kà á kúnyàn ẹrú ni ẹ tí n bá bẹ̀ tó o bá hesitate láti bá mi ṣe ìyá máa jẹ o ìyá máa jẹ o ìyá máa jẹ o mi sọ báyìí ìyá máa jẹ o. ẹ mọ̀ ẹ kàn kí ìbẹ̀ fún mi bí sọ pé mi ìfọ̀ tó bá dẹ̀ di ọ̀la má dẹ̀ fọ̀ ó ti rẹ̀ mí. o gbọ́dọ̀ mo ṣe sọ tẹ́lẹ̀ kí ni iṣẹ́ ẹrú gbogbo ohun tí n bá bẹ̀ tí o bá ṣe that your mouth go kill you one day that your mouth go kill you ṣùgbọ́n ẹnu ẹ̀ ó máa pa ẹ́ mi bá ẹ lẹ́jọ́ láti rò fọṣọ ìtàn ebi ti fẹ́ máa pa mí báyìí ebi ti fẹ́ máa pa mí wá wá wọnú kitchen lọ wá gbéra lọ kitchen lọ wá lọ dáná oúnjẹ fún ẹ tíwájú dáná oúnjẹ fún ẹ wọ́n wá parí aṣọ ẹ o ti free for today o ti free. ṣíṣe jẹ́ kí n sinmi ń fọṣọ kí tún lọ dáná. tí o bá dẹ̀ tún gbómi lẹ́nu ìyá dẹ̀ máa tún jẹ́ lẹ́ẹ̀kan sí o máa dún mi ó ṣe ẹ lé lórí. orí tèmi. no ẹsẹ̀ ṣùgbọ́n ẹsẹ̀ torí o tún repeat nǹkan sí mi sọ ẹsẹ̀ ni mi fẹ́ dà sí má wọnú kíṣì kan lọ dáná oúnjẹ fún mi wàá mà pé Ọlọ́run kọlà ìyá tó fẹ́ jẹ wàá wá jẹ lẹ́kùnrẹ́rẹ́ kí mi sọ ìyá ó máa kọrin fún ẹ mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ thank you bá mi wọ́ kó lè wá bá mi lẹ́sìn.
ayé mi ẹ wo ayé mi báyìí èmi ní kiri burúkú ẹgbẹ́rẹ́ ń sọ̀rọ̀ sí báyìí èmi tó lóun máa da omi sórí tèmi no problem ó ṣẹ́jú ẹ. ẹ pẹ̀lẹ́ ẹ rọra o ẹ kò pé ẹ lọ sàn ẹ sàn mi ò rí àmàlà tẹ́lẹ̀ kí n ra mo wá ra sẹ̀mù. ẹ pẹ̀lẹ́ mọ́. ojú ìdáadáa tó o bá lójú inú kálẹ̀ ní ìjọ. ha ó ṣe wá lọ́pọ̀lọ́ báyìí torí ọlọ́run ṣẹ́ni yóò jọ láti. wọ́n jọra wọn. ìwé ìwojú ìkójọ láti ni. bẹ́ẹ̀ni. ẹni tí mo sọ fún ẹ pé mo kọlu mọ́tò ẹ̀ rí o. pàdé kó pàṣẹlẹ̀ àtìgbà tí mo ti kọlu mọ́tò yín ni mo rẹ̀ ti ń retí yín pẹ́ sọ pé ẹ̀ máa wá mí ìdẹ̀ rí yín ṣé kò sì ṣá. kò ń ṣe nítorí kẹbalẹ̀ tí mọ́tò mi ṣe ni mo ṣe wá mo wá láti wá apologize fún insult tí mo fún yín the other day. èmi àṣọ́ọ̀tì bóyá ẹ ò mọ̀ mi àìmọ̀ mi náà ló jẹ́ kẹ́ ẹ máa fi mí ṣeré èmi àṣọ́ọ̀tì lórí pé kíni lórí pé mo fẹ́ bá yín tún mọ́tò tí mo kọlù ṣe tó bá jẹ́ pé kí n ra mọ́tò tuntun mi fún yín ṣáṣáṣá máa sọ fún wọn pé kọ́ lọ gbé brand new car kan fún yín ní tẹ́ẹ̀dẹ̀ máa gùn káàkiri. ìrọ́sà wọn sọ pé ẹ máa short wọn ní àwọn wá tọrọ àforíjì fún báwọn ṣe bá yín sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ni. bẹ́ẹ̀ ni sà. etí tí mo fi gbọ́ ni o mọ yẹn sọ wá ní tó wà lẹ́mí mi ni mo sáré rù ó mọ ẹ̀mí mi rù ohun tó wá gbá sí mi lọ́kàn kó pa wá dé ìyẹn ò ṣe ṣòro òun ti wá dé nsìn mọ́tò yín ṣóun lẹ gbé wá bí òun àmú yín lọ sọ́dọ̀ mọkáníìkì ẹ̀ẹ́dẹ́ lọ tún gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ tún ṣe ń bẹ̀ ó bá dẹ̀ gbé pé brand new car náà lẹ́fẹ́ wọn á mọ̀ bó ṣe máa fún yín ní èmi. ẹ wo ẹ gbàgbé nípa pé ẹ fẹ́ tún mọ́tò mi ṣe mo ti wá yín lọ sí shopping tẹ́lẹ̀ ibẹ̀ lọ ti júwèé bíbáyìí fún mi mo fẹ́ bẹ̀rẹ̀ ilé kíkọ́ and ọ̀dọ̀ yín ni mo ti fẹ́ ra irin. Fadin? ó gbọ́ ni. mo gbọ́ sá. o gbọ́ n tó wí. mo gbọ́. látijọ́ tí èmi àtàlà àti tìjọ́ ń rìn láyé tá àtijọ́ ń gbé gẹ́gẹ́ bí ìtọ́kọ tíyàwó kó tó di wípé ó fèmí lẹ̀ ò lọ kó tó di wípé ó fèmí lẹ̀ ò lọ. ọ̀gá tuntun sunkún. kò ronú báyìí rí aláti ronú báyìí rí àbò rọpọlọ kóbìnrin jí nígi ọjọ́ ayé ẹ̀ kó dẹ̀ wò pé àti soríire lòun máa bá rìn bó ṣe ń rẹ́rìn gangan la láti ṣe rẹ́rìn gbà tí mo fẹ́ aláti àrẹ́rìn inú mi á dẹ̀ máa dùn. má sunkún. màmá wò pé ìyàwó mi rè torí ọlọ aláti ga ó dẹ̀ wà lẹ́bẹ̀ èmi àti ẹ̀ bá ṣe jọ rírì mo ti mọ̀ kókó sí bóyá má rí mọ́lẹ́rìn bá bímọ lọ́mọ́jọ́ mo ti mọ̀ pọ̀ mọ́ wa máa gùn bí wèrè gidi mo ti ń fẹ́ fúrefú ẹ̀ mo ń fẹ́ fúrefú ẹ̀ pé tá a bá padà bímọ tán ọmọ wa ó ti mọ bó ṣe máa rí kó tó di pò fèmí lẹ̀ lọ bó ṣe ń rẹ́rìn náà rí ẹ wo ẹni ìṣòro burúkú gbogbo tẹ́ bá fẹ́ rà lọ́dọ̀ mi ẹ jẹ́ kí n mọ̀ ìlàjì ẹ̀ òun lè máa sanwó ẹ̀ o ìbẹ́yìn àtọkọ yín náà lè fẹ́ jọ kọ. rárá mo ì tí máa rí èmi nìkan ni. má fi kó. má rí. wọ́n láwọn ò tí ì lọ́kọ. ẹ ṣe kí ni ẹ lọ́kọ. àdúgbò wo lẹ ń gbé alalẹ́ lẹ ń jáde wọ́n ń rí yín ẹ lọ́kọ. Ọlọ́run á pèsè ọkọ gidi fún yín o. àmín àmín àmín. ọkọ alálàáfíà tá a fọkàn yín balẹ̀ Ọlọ́run á pèsè ẹ̀ fún yín o. àmín àmín. ẹ lè kúrò níbí káwa máa ṣe yín lálejò tẹ bá ti ní pétọ lọ́rọ̀ rí ilẹ̀ bá wá síbí
oríṣiríṣi nǹkan ló wà fangane wà Stradimanes òun náà wà. Omi wà okay. Omi. Balis náà dẹ̀ wà. Wọ́n lómi wà okay sir. Nígbà tí Balis wà kí lẹ fẹ́ mú mi fún. Okay, Baileys. Oh, Baileys. Okay, Baileys were okay, I'll do Baileys. Ẹjọ́ ma, mo fẹ́ bẹ̀yìn fún kankan ni. Ṣé láti bí oṣù kan ni ọ̀gá ò ti lè sọ̀rọ̀. Wọn kì í bẹ́ẹ̀ ní kọ́kọ́ sọ̀rọ̀ nílé o. Wọn kì í rẹ́rìn. Wọn kò máa wo sùúrù báyìí. Pé kí ló ń ṣọ̀gá? Ìgbà mi wà gan-an a máa sọ̀rọ̀ tó yẹ kó pa wọ́n lẹ́rìn wọn ò ní rẹ́rìn. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wá délé ni wọ́n á rí bí ká ṣe ń bá yín ṣeré. Mo rí bí wọ́n ṣe ń rẹ́rìn, mo rí pé inú wọn dùn. Ẹjọ́ mo máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín mà ni. Ẹ ṣe mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹjọ́ ń bẹ́ẹ̀ kẹ́ dúró ní ilé wa ń bíbá láti ìsìn títí di alẹ́ tó bá lè di lálẹ́ ẹ máa lọ sílé. Me understand. N tí mò ń sọ ni pé mo fẹ́ kẹ́ dúró tí wàá kẹ́tì ẹ máa bá wa ṣeré tọ́gà bá ń rí yín wọ́n á lè máa rẹ́rìn títí di alẹ́ tó bá lè di lálẹ́ ẹ̀yin á máa lọ sílé. Tó máa ń rẹ́rìn yẹn ó lè di lọ́la wọ́n á lè máa bá wa rẹ́rìn náà lọ. Ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́. Báwo ni? Ó ti rẹ̀ mí bí mo ṣe wá ibi tẹ̀ ti ń pa mí gan. Seriously. N ti bá yín ṣe rice wà nù kúlà wà ní kitchen. Mi ì gbọ́ nǹkan tó wí. Rice. But let me tell you one thing. Mi ò fẹ́ jẹ rice lálẹ́ jọ. Ibi tí ń pa mí gan òkèlè ni mi fẹ́ jẹ. Bí ọkọ bá mi ṣe bí sẹ̀mó tó bá dẹ̀ parí sẹ̀mó yẹn kó bá mi ṣe ẹ̀fọ́ sẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú ẹran àbí ẹja kíká kó bá mi fi ṣe jọ please. Ó rẹ̀ mí. Ti rẹ̀ mí gan torí mo ṣe tètè bá yín ṣe rice yẹn. O fẹ́ ṣorí burúkú àbí? Ṣo fẹ́ ṣorí burúkú mi béèrè question lọ́wọ́ ẹ̀ ṣo fẹ́ ṣorí burúkú? Èwo ni kò ti rẹ̀ ẹ́? Ṣé mi lè bá ẹ sọ̀rọ̀ ni? Ti bá yín dáná ti rẹ̀ mí. Gbádùn ẹjọ́ ń sọ̀rọ̀ rẹ̀ ti sọ̀rọ̀. Kí ló tún dé báyìí? Kí ló dé lọ yẹn? What is the problem? She's my problem now. Like wetin? Dem cook rice you say you no dey eat. If you no eat na your own wahala be that. Go sleep like that. No kill this girl. No be only semo. You go eat wetin pass semo. I go worse you now. No kill am o. This belle she go born am. Bí mo tó ṣe kí ló dé? One day son I go fire for this house. Come beat am at me. Paula! Lawyer, people here! Paula! Stand up! What is this? Oh, Jesus! What happened to you? Please stand up! Lawyer! Bí nǹkan tí mo sọ lẹ́lẹ́kan. Present and past tense. Present and past tense. Mo ṣe present o. Present past tense. Mamo. Ẹ wá wo ilé ìbáyìí sí. Come. Wá. Come. Oh, bí n bá fẹ́ sọ fún pé kéèyàn wá. Bẹ́ẹ̀ ìkejì ó wá jẹ́ came. He came. Tí bá wá lánàá ẹni my teacher came here yesterday. Came ni màá lò fún pé ìdí màá fi sọ pé bóyá kí ni my teacher come yesterday. My teacher came yesterday. Ó dàbí irú ìdí ẹ̀kọ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá last week. Bẹ́ẹ̀ni. Kò le rárá. Òyìnbó ìwọ mú ara wọn gan. Bẹ́ẹ̀ni kò le rárá. Ẹ tuntun. Come. Hey, sweetie. Wá. Come. Wá. How you doing? How you doing? I'm fine. You welcome. Mr. Idris, ṣé wàá okay? Bẹ́ẹ̀ni, mo wà okay ma. Wow. O máa ti improve gan-an. Ó kọ̀ kó lè pronounce ẹ̀ dáadáa. Pronounce ẹ̀ dáadáa yẹn mean pé kó lè pè nǹkan
dáadáa. That's pronunciation. 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 Yes, many people lè pè nǹkan dáadáa. So tó bá ti lè pè nǹkan dáadáa, wà lè sọ fluently. Fluently. Jẹ́ kí ìyẹn kọ́kọ́ wọ orí mi dáadáa náà kó tó gbé mi wọ̀. In fact, I'm really happy. Wọ́n tiẹ̀ tètè get ẹ̀. Wọ́n tètè get ẹ̀. At least tá bá máa fẹ́rẹ́ bíi 3 months sígbà tá a wà yìí. Adult kò tẹ́ sọ yẹn. Wọ́n lè bẹ̀rẹ̀. Oh, wow. Ṣé ẹ ti wá ṣetán pẹ̀lú wọn or? Rárá ma ẹ fún wa bíi 30 minutes màá release wọn fún yín ma. Ok, jẹ́ kí n máa lọ sí yàrá mi báyìí because mo pèsè bá wà mí báyìí ọkàn mi wà lọ́dọ̀ tíjà ẹ. Ọkàn mi á wà bẹ́ẹ̀. Really? Ayé mi rèé. Ohun táyé mi ṣe lọ́wọ́ ọlọ́kàn mi ò ní síbẹ̀. Okay, no problem. All right. I will join. You will join me. I will join you soon. Yes, that's the baby. I love you. Ẹ sọ pé join bí kí èèyàn lọ bá ẹ dẹ̀ sọ pé soon kò ní pẹ́ kò ní ní I will join you soon. Ẹ lẹ́lẹ̀ calm. Hello, Mama, you don't hear me now? Listen, no, make you listen well. See, the belly don't come down, oh. The thing don't dey leak, I don't know. She don't dey pack her thing. Come meet the girl now. Come meet her, oh. I don't know which kind of belly be that one. You don't come down. She don't dey pack her thing. She won't go. Come meet her now. Which kind of belly be this? I don't even know for her. Maybe na watermelon belly, oh. I been na egg belly. The thing just dey leak, come out. Ẹ pẹ̀lẹ́ o ìyàwó Igbo. Kí ló wá ṣe tó rọ kalẹ̀? Outlet. Ó sọ̀rọ̀ ẹ di prayer point. Táwọn èèyàn máa sọ pé ṣiṣẹ́ tó ń ṣe outlet tó fi ṣìyàn. Ọlọ́mọdé ò ṣe mí o. Èwo ń tẹ pé kí ló dé tẹ fẹ́ pé bẹ́nu ẹ̀ẹ́dẹ̀ rọra èpè lẹ́ ń ṣe àbádùúrà. Bo ní sùúrù náà ṣé lè yóò ṣe prayer point ni? Eléyìí tó rí ọkùnrin tó dúró tó fine tó ní owó lọ́wọ́ tó ní pé òun ò fẹ́ mọ̀ torí èdè tó ń sọ ní mákẹ́ẹ̀tì ọkùnrin tó wọ̀nyí tó bá ń wá relationship yìí ò lè rọ́kùnrin gidi tó bá lọ láàárọ̀ wọ́n sọ pé kò sọkùnrin tó bá lọ lọ́sàn-án wọ́n ní ilé ìtàsí ẹ̀gẹ́ ló kù tó bá lọ lálẹ́ wọ́n ló ń sùn lọ́wọ́ lélẹ̀ rí ọkùnrin tó sọ pé òun ò fẹ́. ìyẹn wá ló ní kẹ bẹ̀rẹ̀ sí ń dé pé lẹ́ẹ̀nbí wo ọ̀rẹ́ mi pẹ̀lú mi lòun yẹ kó ti mọ̀ wá òun kó tó dé ni nǹkan tẹ́mi kọ́ máa sọ fún ẹ ni pé wo kò sí nǹkan tó jó òrìrí o ó ti ṣẹlẹ̀ nìyẹn sórí gbogbo ilé ayé ìgbọ̀n bó ṣe rí rísìkì ni gbogbo àwọn táwa nínú ilé ayé kò sí nǹkan tó wà garanti fún wa rísìkì ni ṣòdẹ̀ rí nǹkan tó ń ṣe yìí kékeré ni lẹ́gbẹ̀ẹ́ tẹlòmíì o ẹni tó bá rojọ́ fún ẹ ló máa mọ̀ pé bàtà ń ta lẹ́sẹ̀ ń bì kan so màá fẹ́ kó nu omi jẹ́ ẹ̀rìn kó má sunkún mọ́ ṣó ti gbọ́ èmi mọ̀ wípé síwájú ò bá ṣe é lọ ẹ̀yìn tá ti ń bọ̀ a ṣe é padà sí ọdún ọkọ̀ Àdìgún ló máa padà sí. ṣòfin pé kò ní embarrass wa báyìí tẹ́ bá débẹ̀. embarrass ẹ ó ṣe máa embarrass ẹ ẹni tó ti nífẹ̀ẹ́ ni rí ni kò lè lóun ò nífẹ̀ẹ́ ni mọ́ ó máa tó bá ti débẹ̀ ìwọ sunkún kó bẹ́ẹ̀ of course máa tẹ̀lé ẹ lọ àmọ́ èmi ò ní wọlé o. wọn kò bẹ láti bẹ̀rẹ̀ wọn sì kó bẹ lóde ṣì ń ṣe ṣé ò lè jára ẹni. tó bá sunkún tó bẹ wọn ẹni tó ti nífẹ̀ẹ́ ni rí ni kò lè lóun ò nífẹ̀ẹ́ ni mọ́ àgbà ẹ̀rẹ̀ wa ń ká gbogbo ẹ̀ wá ń sunkún ó jẹ́ pẹ̀lú ìgbà ó máa sọ̀rọ̀ sí i. torí tó bá dẹ̀dẹ̀ látẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ló máa dé tí ẹ̀dẹ́dẹ̀jọ́ lọ ọ̀rẹ́ mi ò ṣe ní kó gbọ́rọ̀ tó àwọn láti. Tani. ọmọdé méjì ń ṣeré wélé ọmọdé méjì ń ṣeré wélé. ó tiẹ̀ dáa ẹ̀yin ni. àwa ni kí ló ṣẹlẹ̀. ẹ̀yin lẹ ń lulẹ̀kùn báwọn bígbà tó jẹ́ pé ẹ ti ṣiṣẹ́ níbi tí ẹ ti máa ń fọkùtà rí ṣé ò sí lára yín sá ṣé kò yẹ kó yé yín pé bẹ́ẹ̀ ṣe ti kan géètì ní àyùn èmi ti gbọ́ ọ́nú lé pé ẹ̀ẹ̀kan ṣoṣo ló yẹ kẹ́ kan géètì àwọn awítá ìwí ẹ mú gbogbo owó ẹ da gbogbo àgàdà owó ẹ dàbò lẹ̀kùn bí ìgbà yẹn ti ń ṣiṣẹ́ lé ibi tí wọ́n ti ń fọkùtà ẹ ń ṣiṣẹ́ ń kwari ni. ìwọ ló mọ ìgbà tá a dúró síta ṣé kò yẹ kó dúró sẹ́nu ibi tán fi ẹ́ sí kí ló ń wá kiri. ṣé èmi ni wọ́n bá wípé èmi ń ṣiṣẹ́ ní kwari èmi ń ṣiṣẹ́ níbi tó ti ń fọ́ òkúta àbí má wọrí
worry mo ti mọ̀ nǹkan tí màá ṣe fún ẹ sórí èní báyìí ni máa make sure wípé ọkọ mi ó sàkẹ́ kúrò nílé. ẹ já gbọ́rọ̀ jàre ẹ já gbọ́rọ̀ ṣé mo fẹ́ sì yín mú ni àwa wí táìwì ẹ wọ ẹ jẹ́ kí n sọ fún yín o omi tuntun ti rú ẹja tuntun sì ti wọnú rẹ̀ àìpẹ́ yìí ni àwọn olè ní ẹ wá sẹ́nu sádùúgbò ìlẹ́nu lọ́lọ́ ìjẹ́ wá rọ́ọ̀bù o bẹ́ẹ̀ bá ṣe wèrè yín ti ojú yín kìdà bọ́ báyìí sì fẹ̀yìn yín fàyọ ni yín ṣe wèrè fún yín ni o mo lè yìnbọn fún yín o. gbẹ́nu burúkú ẹ sọ̀njọ́ ọ̀gá ẹ̀dá ṣọ́gà ẹ̀ wà nílé kó gbẹ́nu sọ̀hún. ṣọ́gà tèmi wà nílé. àìpé kọ́mọ kékeré ó mọ̀ dẹ́tẹ̀ bó bá ti lè dánú gbógbé nígbà tẹ́yìn sì tilẹ̀ lè dánú gbógbé tẹ́ bá dẹ́tẹ̀ tí wọ́n mọ̀ fi igi tì yín o ẹ lọ mọ dá dẹ́tẹ̀ yẹn mọ́ lọ. ẹ pẹ̀lẹ́ ti yín kí ló dé. kí mo fẹ́ bọ́ síta ni. Bọ́lá Kádírì nù ẹ mọ bọ́. wọ́n bẹ̀ ṣàánú mi mo mọ̀ pé mo ti ṣe dáríjì mi nǹkan tó bá wù tí mo lè ṣe láì mo ti kọjá àyè mi o mo mọ̀ mo ti bẹ́ ṣáàjọ ọkọ mi. jẹ́bà. ọ̀rọ̀ yìí ti yé mi nígbà ẹ̀rọ lóòtú ní ìṣẹ́ fẹ́ bọ́ ọ̀tá àsọmọ àlè níyín ẹ wá sọ̀rọ̀ tán ní ìṣẹ́ ẹ kó jẹ ẹ ti ń kọ́rọ̀ ọjà wá wíta ìwé ẹkọ̀yìn bí ìgbèyàn kọ̀yìn sí kámẹ́rà ẹ wá ṣe bí Michael Jackson ẹ wá sojú bẹ́ẹ̀ yoyo ẹ ṣẹ́nu jìtì bí ìtẹ́ mọ́ ẹ̀gbọ́n ṣe dúró àfi bí ìgbà tí wọ́n dúró ń bí àwọn èrè tí wọ́n mọ́ ta bùtíìkì tí wọ́n dúró ṣé èrè mọ́ mi rí báyìí. wọ́n bẹ̀ ni. orí ẹ dàrú o sí èrè ni. Are you sick or something? Are you mad? You think you can just walk into my house without notice? What? Are you blind? Can't you see? Aṣọ tó wọ̀ lọ́rùn wa ọ̀tọ̀ọ̀tọ̀ ló pé. Are you saying this one is yellow and this one is black? Can't you see it is the same thing? It's the same thing. Ara àwọn tí ó jẹ́ káyé mi ti bàjẹ́ rè kí n ronú kú. Ìgbà tó ṣòṣì orí burúkú ẹ ara àwọn tí ó jẹ́ káyé mi ti rún kó tí rún mọ́ gírì. You have to thank her. Mo mọ̀ má bínú orí báyìí mo ti ṣiṣẹ́ báyìí. She's a good wife and this is my wife. Orí ẹ̀ ò ní ṣe mo ṣe wọ ẹ̀yẹ. Ní ìtọ́jà ní ṣùgbọ́n ní ṣo. Jọba ṣe sẹ́kọ̀ọ́ wẹ̀. Jọba ṣe sẹ́kọ̀ọ́ wẹ̀. Àtiwájú àti. Ọ̀gá sọ́nsà wo bí. Ọ̀gá orí mi burú rí àmọ́ ní báyìí orí mi ti pé níwọ̀ ìgbà tí mò ń fẹ́ when you are still my wife in this house tí mò ń fẹ́ mi ilẹ̀ lómi you are my sweetheart àbí mi ò sọ gbà yẹn tó máa ké tó máa lóun fi mi rẹ́rìn àbí bẹ́ẹ̀ kọ́ tí gbé a máa gbọ̀n tó máa láyé ẹ fẹ́ rún nínú ilé yìí mi ní girlfriend mi ò níyàwó ta mi làdélé bọ̀ ìwọ iná ni mo ní wàá máa bá mi sọ̀rọ̀ báyìí gbà mí màmá sọkún orí ìkúnlẹ̀ báyìí ni màá ti máa bẹ̀ màá tún máa bẹ̀ wàá tún máa bá mo máa rántí ọjọ́ kan tó lórí burúkú ọmọ yìí I love the way you dig it I love the way you dig it ìgbà tó bẹ̀rẹ̀ sí ní kọ́ mi ìwé tó kọ́ mi débi dig it ẹkún lè gbọ́ mi ò sọ dig it ò sọ bí ọkùnrin ṣe bẹ́ẹ̀ lò pọ̀ mọ́ lè rẹ́rìn àlàyé mi ti bàjẹ́ sẹ́yìn lólórí burúkú ọmọ yìí ìgbà tí mò ń fẹ́ òòjú bí ìgbàlẹ̀ báyìí lọ ìwọ náà rè nígbà yẹn ìdí tó ní yìí ìdí yóò jọ mí lójú tó ìdí fìlèkì níwọ̀ yìí mọ́tọ́lájọ́ láàdé kò fa ìtú ẹ lójú mi nítorí ìfẹ́ ni gbogbo tó kó sáyà ẹ jọ torí Ọlọ́run ẹ kàn wò ẹ wo gbogbo tó wà láyé abẹ́rí ẹ wá bá mi wo tó wà láyé fìlèkì àbíkẹ́ bá mi wo tó wà láyé olú ayé àbí kò yé yín kẹ́ wá bá mi wo ti ẹni ọlá ẹ wo ìwo ló tó ń bẹ̀ kò ju pínpín báyìí lọ mo lè ní kó tù kẹ́rì. ó bẹ́tà ká tiẹ̀ fojú rí tí wọ́n da sọ́bù ẹja rí wèrè jàre. o tí mò ń pọ́n lé ń gbà yẹn nìyẹn wọ́n bí àwọn ọ̀rẹ́ orí burúkú tẹ̀ ń kó káàkiri tó ń bá yí ẹ̀jẹ̀ ni eléyìí tó ń wò yìí ó ti fẹ́ wá rún mi mọ́nú ilé ìrì. ṣé nǹkan tí Howlat ṣé nǹkan tó ṣe fún mi ṣó dáa and seriously I love her gan ni. As in seriously, I love her seriously. Ṣé n tó ṣe fún mi ṣó dáa ni? I love her gan ni. Ṣó yẹ kó ṣe irú ẹ̀ fún mi? Ó dáàdì, wọ́n kò yẹ kó jọ yín lójúmọ́ ni. Ẹ mọ ọmọ tí Howlat jẹ tẹ́lẹ̀.
kó máa séyàn lára ọmọbìnrin yẹn àbí kò ń ṣe aláàtì kan náà tàwọn àkókò sọ fún yín gbà yẹn irọ́ ni ẹni tó jẹ́ wípé ọmọ ibo òṣì kan báyìí ló lọ lóyún fún ìsìn tí mo gbọ́ báyìí mo ní ọjọ́ kejì mo ti dọ́dọ̀ ẹ̀ aláàtì kí ló ṣẹlẹ̀ ó ní òun Adigun ti kéré sí nọ́mbà òun o Adigun tí yóò gbòyìn ìbò Adigun tí ó máa ń disgrace ohun tí ó mọ nǹkan kan torí ẹ̀ ló ń ṣe lọ fún ọmọ Ìgbò tó yẹ pé tó bá dúró tó bá ń sọ̀rọ̀ báyìí àwọn èèyàn máa ń respect ẹ̀ ni mo ní aláàtì ìwọ orí pàfibí ṣolóore ni ẹ kàn jẹ́ wípé èèyàn ọkùnrin náà ọ̀rọ̀ yín Ọlọ́run nìkan ló yé ẹ máa ró rọ́nà ńlẹ̀ báyìí rọ́ ni ẹni bójú ọ̀nà lọ inú igbó lẹ́yìn máa torí bọ̀. àfojú sọ fún yín afárá sọ fún yín kí lè rí lára wọn àti kí ni nǹkan náà ló wà lára wọn àti ìyẹn ọkùnrin gbà mí ọ̀rọ̀ yín máa fọ́ nísìnyí because ẹ máa rójú lẹ̀ báyà rójú lẹ̀ máa wá kiri. Sweetie! kí ló ṣe? Hey baby. What's up baby? O ti ṣe tán? Yeah, mo ní kí wá rán ẹ létí ni. Mo ti dress up already because mo kọ ara létí. Ṣé o rí ọ̀dọ̀ ọ̀nkú tó ń lọ? I think this time around kò sí nǹkan tí mò ń ṣe lé mọ́ and we will go together. It's been long I see ọ̀nkú so we will go together. Let's see ọ̀nkú together. But mo rò pé o ní guest on keep a company àbí? Àlejò wo? Yeah, àlejò. Ṣé o ráṣẹ́ wo marinari? Baby. Tó o bá ráṣẹ́ wo marinari, àbógbọ́ secretary wọn rí. Ṣé ó nígbà tí èèyàn bá lò recommended kò tó rí gbogbo nǹkan tí wọ́n tàn sáyà? Ó ní bí àkísà tó yàn kú ọ̀ràn wọn, ó retí bá tún bí ìwálẹ̀ báyìí sí. Ó ní mi ò máa bẹ wíjọ tó lọ lọ́wọ́. No, I understand. Excuse me. When are we seeing again? Kẹ̀lẹ́ ó rí aṣẹ́wó burúkú jáwọ́n rìn wọ̀n. Jẹ́ báyìí dá. Ṣé o gbọ́ gbogbo nǹkan tó ń sọ fẹ́? Ó ti máa ṣú ọdún wa. Ọmọge ó finú tán mi yé mo fọkàn tán nígbà òjò nígbà ẹ̀rùn haúlà. kí ni. ayé mi ò ìwọ ó ṣọ̀rẹ́ gidi ọ̀rẹ́ burúkú ní ọ̀rẹ́ wọ́n orí mi máa dẹ́ fún ẹ orí mi máa dẹ́ fún ẹ mi máa dẹ́ fún ẹ fún ọkọ ẹ Adigun ìwọ tẹ́kàtẹ̀ yọ kọ́ fìyẹn lẹ́nu mi mind máa ṣiṣẹ́ kó wà ìfúnjọ. Alóńgẹ́ ọ̀gá Alóńgẹ́ ọ̀gá ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan-an ó mọ̀ mọ́ ìnífẹ̀ẹ́ tó. bẹ́ẹ̀ ni ọ̀gá abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ọ̀gá. ó yá Alóńgẹ́ mo fẹ́ di ojú mi tí bá là tí bá bá àwọn méjèèjì bí. Òbí tí àgbo bá ṣe báyìí kí ló ṣe wọ́n. ọmọ pa. mo bí ara ẹ̀ náà ni tó ti gbọ́ ara ìlọpọlọ ni. Alóńgẹ́ ní sùúrù ó ti jẹ mi sọ́wọ́n pé mo mú ẹ bí mo yẹ nífẹ̀ẹ́ tó owó iná ló bá yí ẹ jẹ. Alóńgẹ́ wòbí wọn ò lè mọ ọ̀fẹ́ fòrí sọ̀yọ̀ ó ti àbí ìrànú yẹn. Ọmọge gbọ́ mi ìfẹ́ kíkẹ́ lórí asán bómi ní fẹ́rẹ̀ o lè dalẹ̀ ìfẹ́ kíkẹ́ lórí asán bómi ní fẹ́rẹ̀ o lè dalẹ̀ aramala tẹ̀yàn pẹ̀lú fẹ́ gbọ́ àdẹ́gẹ̀rẹ̀ àwòlás ó máa bọ́ tẹ̀nu ẹja ní aramala tẹ̀nu ẹ̀pẹ̀ ló máa bọ́ àdẹ́gẹ̀rẹ̀ ìyẹn máa bọ́ tẹ̀nu ẹja bómi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀ bómi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀ ìkọjá yìí owó orí kẹ̀kẹ́ ìkọjá yìí orí kẹ̀kẹ́ ìjà tí lọ́mọ wálé abẹ́ òde rí o ìjà
àjọrò kíkú ló máa gún. Ìfẹ́ òkè wọ́n decide. Má torí gbóhùn lẹ́dẹ̀ kó bẹ̀ẹ̀dẹ̀ jẹ́. Torí tó bá dẹ̀dẹ̀ látẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ló máa dé tí. Ẹ̀dẹ̀dẹ̀jọ́ ẹ̀dẹ̀ lọ ọ̀rẹ́ mi o. Ṣé ní kò gbọ́rọ̀ mi rò Outlast? Ọmọdé méjì ń ṣeré wélé, ọmọdé méjì ń ṣeré wélé.